ìrìn mi ènì mo fi ń lẹ́yìn Ọlọ́run lọ́wọ́ o mo ṣe ń lọ báyìí kí n má pàdé aburú bó ṣe lè kó kéré mọ́ o n má jẹ́rìí mọ̀ wá lọ o kí n má pàdé n má jẹ́ mi o ọmọ mi ìdẹ́wà lílu èyìnbó Ọlọ́run o ẹ jẹ́ kó bá àánú yín pàdé o ẹ jẹ́ kó kéré oko délé o dédé àwọn ìdẹ́wà lílu ìná ẹ̀ka ọ̀nà kọ́ ìnà kan bóde pàdé o kọ́ bóde láàánú pàdé o kọ́ bá láàánú pàdé kọ́ lè wà máa tọ́jú èmi bàbá wọn kọ́ ọ̀nà ìṣoríire níbi ọwọ́ yìí o ń lọ báyìí o mò wọ́n máa jẹ lọ o kí n má pàdé ó máa jẹ mi kọ́ má kó bá mi kí n má kó bá yan ó ti rí bá ó ti ṣe bá o Jésù Olúwa wa àmín. Kútọ̀. Bàbá Pépà irú ìbéèrè wo nìyẹn irú jáde wo lẹ jáde kúrò nulẹ̀ yẹn alẹ́ àná kọ́ ni mo tún sọ wípé kò sọ́bẹ̀ kò sóúnjẹ kò sí nǹkan kan nulẹ̀ èdè tó wá ń jáde láàárọ̀ yìí nìyẹn tó yẹ kẹ́ ẹ̀ pè wá pé ẹ̀yin ọmọ o ẹgbà yẹ báyìí o kẹ́ ẹ̀ fi ṣe bẹ̀rẹ̀ ẹ̀sìn kankan ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ní dán. ẹlẹ́gà ó ń ṣọmọ dáadáa ní o béèrè kíní lọ́wọ́ mi lánàá kó béèrè owó ọbẹ̀ kí mo sọ wẹ̀. ẹni kò sùn lọ́wọ́. ṣé mo ti wá la fọ́gìrì lóru mọ́jú mo ti la jalè kó yọ ń béèrè owó lọ́wọ́ mi ní ìlẹ́dẹ̀mọ̀ n kò ìjáde n kò ìfojú mi rówó débi pé màá gbowó sápò. rárá ẹ má fún mi fọ́mátì rárá pé ẹ̀ náwó lọ́wọ́ lálẹ́ àná àárọ̀ iṣẹ́ mọ́jú ni ẹ má gbé ẹ wá o gbogbo kó tó wà lẹ́yìn àṣẹ bẹ́ẹ̀ ẹ̀yìn náà lè fàdà ọmọ ńlá fẹ́ wá ó kó gbowó lọ sí abroad àgbà ọ̀kan àrùn ìgbà rẹ̀ jẹ́ àárín ọ̀kan wọ́n bá sọ pé ẹ̀ náwó lọ́wọ́ ẹ wo náà jẹun fún wa ni o ẹ wá fún wa ni mi tẹ̀ gbọ́ nǹkan rárá. òyìn bẹ̀rẹ̀ kodo owó yìí mo kó ohun owó yẹ kó ohun èmi náà kó tèmi hùn tèmi pọ̀ ju tèmi lọ èmi dẹ̀ ní gbogbo yìí mò ń pín lẹ́yìn lọ́wọ́ kí n da yín lóko èmi lè lówó mi ẹbí mi lè lówó yìí kàn mí rẹ mo pé kí n pín yín. ṣùgbọ́n ọmọ yín ni. mo tiẹ̀ gbọ́ tiẹ̀ wo obìnrin iṣẹ́ ó yẹ kí n ti máa jẹun ẹ̀wò kó ṣe tó n kò jèrè rẹ ó mẹ́ni kọ̀ wà lérí pé ọkọ mi rè kọ́ máa ń fún mi lówó ṣé wàá sọ fún mi pé ó lọ́kọ ó làgbé jù lọ́gbẹ̀ ògiri kan yẹn ti jọ kó sọ ó ìlì ó yá làmú wa ẹlẹ́gà làmú kọ̀ wá mo máa sọ fún ẹ wò ẹ mọ tó ṣẹlẹ̀ mo ti gbàdúrà kí mi kú òní láàárọ̀ yìí mo máa ṣẹlẹ̀ rí ẹ bára lẹ̀ ẹ sòwò lọ́wọ́ mi àmọ́ ẹ ṣe kinní kan mi ẹ la ẹbẹ̀ lọ́n kí n ta ó ti yé yín gbogbo láàárọ̀ ẹbẹ̀ lọ́n kí n ta kí n bá ti ta kí n bá dé àwa ṣe ó ti yé yín ẹ rọjú ẹ pé bí mọ́nú. ká pé bí mọ́nú bí bàbá Pépà ṣé wọn pé nǹkan tẹ̀ ń sọ́lẹ̀ yìí àdéhùn lẹ̀ ń ṣe yìí o àdéhùn lẹ̀ ń ṣe yìí o torí bẹ́ẹ̀ ṣe ń lọ yìí tẹ́ bá fi máa dé èmi ti máa jẹ gbèsè lédè yìí gbèsè gidi ni o bẹ́ẹ̀ ni lórúkọ yín ni. ṣẹ́fẹ̀ gbọ́ lígbè mi ńlá ṣiṣẹ́ ìgò jẹ gbèsè kọ́mọkàn bá pò má jẹ gbèsè lédè mi ó mà ṣe ń bá lè dá sán ń rẹ kẹ́ jẹ́ o kí n bá dé ń bá níre máa mú lẹ́yìn lọ kẹ́ bá ti la jẹ gbèsè ju wọn nílẹ̀ lọ iṣẹ́ máa pé kọ́ fọlọ́pàá mú yín o ẹ̀mí tí máa sọ rí ẹ̀hún ẹ máa lọ kẹ́ ẹ ṣàdúrà pé kí n ta ẹ má wọrí ẹ̀yẹ ṣáà máa lọ akẹ́ ẹ ṣàdúrà kí n ta a máa ti ta lélẹ̀ lẹ́tọ́ dé ẹ má wo fi ẹ̀wọ̀n bá bí yín rè kọ́ bá bí yín rè kí n bá iṣẹ́ máa ṣe pé yín iṣẹ́ máa díjúmọ́ ní ṣe pé. Bàbá lẹ́gbà. Àbólóyè. Tó bá jẹ́ pé mo ti wá sórí ilẹ̀ yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí n tó send owó sí mi ó ṣeé ṣe kí n má ra lẹ̀ yìí tó yẹ kẹ́ sọ yẹn. Ilẹ̀ yóò tó price ẹ fún mi. Àbólóyè. Ẹsẹ̀ ni kò mọ ẹgbọ́n ọ̀ká fẹ́ràn sẹ́nu káwájì torí pé mo pé ẹ máa fún mi ní 200,000 lé orí 3 million yẹn san wọ́n lè fa gbogbo yẹn dẹ̀ sẹ́kẹ́ ẹ̀ bá mọ́ mi bàbá. Bóyá ẹ mọ̀ ẹ nílò àti ra yẹ̀pẹ̀ kankan mọ́ tẹ́ máa fi fíìlì ra gbogbo eléyìí àti tàmọ́ fún yín gbogbo àwọn ẹ̀ àwọn búlọ̀kù yẹn rẹ máa wó rẹ máa fi fíìlì ó tún máa ṣẹ́kù pàápàá. Ẹ̀yin lẹ fojú wo bẹ́ẹ̀ kò lè ka ẹ wò abẹ́ lè ṣoore kan fún mi. Kí ẹ. Mo yọ̀ǹda 100,000 fún inú 3 million yẹn ẹ send 2.9 million padà sí mi kẹ́ ń fọ 100,000 yẹn tó bá kọ̀ọ̀ràn kí n fowó kankan lé ó pè mí kí n fún 100,000. yóò bá wọn ẹ̀sọ́ tí káságbà pé ẹ lè fi 200,000 kankan lórí 3 million. tó bá jẹ́ kó jẹ́ kówó sì wà lọ́ọ̀mí ní ádì ni bàbá
ó máa dín ni. èsì wa lẹ̀ máa la ṣiṣẹ́ yín máa la ṣiṣẹ́ yín. má jẹ́ àti lọ ṣe jẹ́ ká lọ ṣèwé lẹ́ẹ̀kan. ẹ náà rè mo fún ká bọ̀ àbí. bàbá pépà bàbá tó bí àwa ọmọ àlùbáríkà ẹ ṣe ẹ̀kọ́ ọ̀rọ̀ ọmọ dádì wa ẹ ṣe bàbá ní fún wípé ẹ lè pè wá jọ wípé tó ilẹ̀ tó kàn ìdílé tiwa o owó ẹ ti ta owó ẹ fẹ́ pín fáwa ọmọ tẹ ẹ bí bàbá ní. ń ṣe ìdílé yín o tó kàn délé mi. ọ̀nà ni èmi lèmi wá fẹ́ fẹ́ yan ọmọ mi lógún. èmi rò kàn o. ṣé wàá rówó tẹ́lẹ̀ fẹ́ fún àwa ọmọ yín tó jẹ́ 2 million tó lóòótọ́ èmi là kọ́ bí yín ṣùgbọ́n àmọ́ wọn tèmi ni pé oníkálukú wa lè gba ìpín tiẹ̀ a lè máa lọ ṣe bísínẹ́sì tó bá wù wá mo dẹ̀ mọ̀ pé nígbà tọ́jọ́ bá fi máa yí borí ọjọ́ tí oṣù yí borí oṣù àwa náà àdẹni tó bẹ̀rẹ̀ sí náwó fún yín tá a máa kẹ́ yín títí dọjọ́ ogbó. eléyìí jọ mí kù. ń ṣẹlẹ̀ rí nígbà ka gbogbo kinní ẹbí wa èmi àtàwọn ẹbúrò mi àtàwọn ẹ̀gbọ́n mi lè a máa pín 3 million rẹ̀ kàn mí mo wá wò pé ẹ̀yin ọmọ mi kí n dẹ́yìn náà lókòwò èmi yọ 1 million kí n wá kó 2 million fẹ́yìn mẹ́rẹ̀ẹ̀rin ikú kẹ́pin ẹwọ́ mọ́ yìí èyí ṣàládàjẹ́ ó dẹ̀ pin lórí òròjòrí dédé ń rè ní 500 lọ́wọ́ mi o kẹ́ ẹ bá ṣe máa ṣe lẹ́sẹ̀ ẹ̀jẹ̀ kí mọ̀ kọ́níkàkùn dẹ̀ gbowó rẹ̀. in fact daddy nǹkan tí bọ̀dá mi sọ tó bá gẹ̀ sínú mi báyìí tààràtàrà ní pẹ̀lú ọ̀sẹ̀. o nílò owó tẹ́lẹ̀. ṣé rí èmi tí ń rò lọ́kàn ara mi pé tí n bá rí owó kan ní ìsìn ẹ mọ bet naija. tó máa ń ta ní every weekend tó máa ń jẹ owó tó ọkọ máa ń ṣe kínní ajá ń sáré owó wọlé owó ní tí n bá bẹ̀rẹ̀ sí máa ṣe tí n bá di agent wọn tó máa tó bí oṣù 4, 5, 6 wàhálà ẹ̀ máa gé mọ́tò wọlé business ni ẹ pè gan. ẹ sá máa mú owó èmi náà ẹ máa mú owó wá mi. bàbá pépà. torí ẹ̀ mo ṣe fẹ́ dá yín lókòwò. bàbá pépà. orí ẹ pé jàre. bàbá mi. bàbá tó ju bàbá lọ. Ọlọ́run. ṣe rí àpé èmi obìnrin láàrin yín. gẹ́gẹ́ bí ẹlẹ́gàárín wọn. bẹ́ẹ̀ ni ìyá mi. ẹlẹ́gàárín wọn. bẹ́ẹ̀ ni bàbá mi. èmi fẹ́ máa ta oundays. bẹ́ẹ̀ni that's nice. kí wọ́n máa gbé káàkiri àwọn ọ́fíìsì káàkiri kí n máa tà fún wọn kí n máa ọ̀dà ẹ̀ láti China as in kémi gan fún ara mi kí n di CEO kó máa pè mí ní Sumbo Prioda Sumbo Prioda ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi já sí kí wọ́n máa tà káàkiri kí n máa tà online no as in latest. ẹ wá ra nǹkan tí mò ń tà o so kò jù yẹn lọ on this ló ń mi kí n máa tà. fọwọ́ sí. owó wà lẹ́yìn. ẹ̀yin kútọ̀ rárá lẹ̀ láfẹ́ wa ó kàn ẹ́ ó sọ̀rọ̀ dídí àwọn ẹ̀gbọ́n rẹ̀ àti ẹ̀bùrú rẹ̀ wọ́n ti sọ̀rọ̀. ọ̀rọ̀ ní àwọn bọ̀dá mi sọ àti Sùnbọ̀ àmọ́ ní tèmi kàn fẹ́ sọ ọ̀rọ̀ mi máa yàtọ̀ díẹ̀. torí ní tèmi fẹ́ sọ ni pé inú mi dùn sí gbogbo mọ̀lẹ́bí mo dẹ̀ mọ̀ pé ẹ kọ́ wa dáadáa àwa náà dẹ̀ ń ṣọmọ ìyá Haúsá. ṣé ẹ rántí ọ̀rẹ́ mi kan tá a jọ lọ sí school ó ti ṣe díẹ̀ o ọ̀rẹ́ mi Gáúsù ọ̀rẹ́ mi tó ń gbé. ó ti wo ọmọ tó wà ó ti bá mi sọ tẹ́lẹ̀. ẹ wo tájọ wà kíláàsì gbà yẹn ẹ rántí. ètò ló kọ́lé tó kọ́ sí òkè kìíní bẹ́ẹ̀. ẹ sà ó tún ti sẹ́ndì fọ́tò kan sí mi níjẹta ẹ ti ra mọ́tò Ọlọ́run. ẹ̀ṣọ́ wọ́n máa ń kówó lóyìnbó ni wọ́n máa ń kówó mẹ́rin. ìgbà tèmi àti ẹ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ló náà ti wàá sọ kankan pé ó dà pé plan kan wà tán fẹ́ fi kọ́ àwọn èèyàn kan lọ tó bá ti pé bá rówó díẹ̀ kébì náà kàn fi òun á send invitation so wọ́n á slot orúkọ mi in pẹ̀lú àwọn tó fẹ́ lọ ṣeré lọ́hùn so that bá lè tẹ̀lé wọn lọ. ó dẹ̀ ń sọ pé iṣẹ́ tóun ṣe yẹn nù náà jẹ́ kí n máa ṣe láàrin oṣù 6 èmi náà ti máa kọ́lé màá ti máa ra mọ́tò ìhun ni mo ṣe ní yá ká kówó jọ kéèyàn tiẹ̀ fi owó yẹn ò lè tó náà òun náà máa fi díẹ̀ kún ní but kí n ṣàtìẹ̀ fi san díẹ̀ nu àwọn owó yẹn nǹkan tèmi rò ní ẹ̀bọ̀dá mi.
lọ́rọ̀ sọ́nà ọ̀gbọ́n mo jẹ́ kí n ṣé sọ fún ara. ohun tó sọ nísìnyí pé owó tí bá mi fẹ́ fún wa yẹn kí ọkọ̀ fún ẹ. ẹ mọ̀ ń ṣẹlẹ̀ nígbò ẹ̀dúró ó ti sọ lójú ibi mò ń lọ gángan ìbẹ̀rẹ̀ àṣẹ̀dẹ̀ lémi kó òun kàn ó ti bá mi sọ pé òun máa ní ìdí owó ìmáà tó 2.5 million wà gòkè ọmọ máa ṣẹlẹ̀ 1 million tèmi láàrin ìmìrẹ́ àtijọ́ sọ ní máa kó lẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ àtẹ̀búrò rẹ iye wọn bá lè káwọn náà bá lè kú tí wọ́n lè torí èyí 2.5 nìkan ló máa nílò ó tún sì máa nílò owó pẹ́pẹ́ owó 3 million yìí gan lè máa kà kátẹ̀kọ̀ kókó 3 million yìí hun kó bá dẹ̀ lọ owó wá tí mo kì í ṣe ìṣòro náà dẹ̀ ńlá kó púpọ̀ sábà kí wá ti kówó délé sẹ́yìn sábà kí irú ilé yìí àmàtúkọ ó lè wó. ẹ bá mi jásí pé ẹ̀yin àti Láfẹ́nwá ẹ̀ ti jọ pa tẹ́lẹ̀ ẹ̀ ti jọ kún tó àní. ẹni kò ẹwà ìṣòro yan ẹ̀gbọ́n mi ìṣòro yan n kò fi tipátipá mu yan ẹni bá mọ̀ pé òun ní tòun òun kò lè yànda owó ẹ̀ kó má mú lọ aláwọ̀ owó ń bò mí. ẹ bàbá mi pa ṣẹ́rin ẹ wò inú mi ti ń dùn látàwọn ẹ mẹ́rin ká da ogun ẹ̀rù báyìí o ṣẹ́rin ká sọ pé èmi ò lè kó owó kankan lẹ̀ o èmi ò lè kó owó kankan lẹ̀. ẹ fún lówó rẹ̀. sórí ọmọ ìyá wa ni ọmọ bàbá wa ni. máa fún lówó rẹ̀. wàhálà ìbò fẹ́ lọ ìlú òyìnbó kó lọ kó wálé ni nígbà tá a tọ́jú owó yẹn pamọ́ báyìí n tẹ́ máa ṣe rè èmi ò lálẹ́ fi gbogbo 500 dè nílẹ̀. èlò máa rí filẹ̀. èmi náà mo ní nǹkan tí mo fẹ́ ṣe tó máa ṣe fi 350 lẹ́nu. ìyẹn ń gbé ọmọ ìyá gidi rè é. 150 sọ́wọ́. dédé ẹni bá ṣe lóore dédé rẹ òde wọn ló máa san lóore kó bá dé. ìwọ tó yẹ pé èmi ló yá 15,000 kówó tó fi ṣe ẹ̀rá fóònù. má bàjá owó wa bẹ́ẹ̀ omi wà nísùlù ó má sọ̀rọ̀ ó má sọ̀tẹ̀ súnbọ̀ calculate èlò lè yọ fún ẹ̀gbọ́n ẹ̀ máa bì inú súnbọ̀ má ò dá máa wẹ̀ jáde. ẹ tutù ẹni wọn bẹ ṣe mú mi. ọlọ́sọ̀rọ̀ fún ní ìṣòwò abẹ fún bẹ́ẹ̀ pé kó tẹ̀ ó kún bẹ́ẹ̀ tọ́jú ẹ̀. àbí kí n fún wọn 15. ó pa kò dára jókòó ẹ̀ kí ló wọ. ẹ dákẹ́ o owó mi ni o. ohun ìyàwó àbójú wa yóò ní sùúrù fún jàre súnbọ̀ jàre. èmi ìlówó gan n kò kù torí owó n kò kù torí owó. tó yàn ṣe business súnbọ̀ bébì súnbọ̀ bébì. a fún wọn 200. ẹyin lọ dà 200 dà. àbí kí n dọ̀bálẹ̀ fún ọ. ìjókòó àpárí ọmọ Yakuba kí ló fẹ́ fà búrò ẹ̀ jàre. ẹ kò sí wàhálà àti tèmi ò lè gbogbo tèmi bá pátá 500,000 máa kọ fún ní sùúrù ó ní condition ó ní kọ́ni sùúrù ṣé orí ratio tá a fi fún ẹ lówó yẹn náà ló máa fi dá padà ẹni tó fẹ́ 200,000 naira ratio wàá dá padà fún bẹ́ẹ̀ 350 ratio wàá dá padà èmi tó fún ẹ ní 500,000 ratio náà wàá dá padà fún bẹ́ẹ̀ ó ti tán kò sí wàhálà. ó gbàgbé kó o fi kankan 1 million ratio. bàbá pépà ló ń bọ́ra wọn. máa wo bàbá pépà máa wò wọ́n mo dẹ̀ sọ fún wọn bàbá pépà. mo ti ń kọ̀ rẹ tiẹ̀ káńsì dá nọ́mbà n kò ṣe bàbá pépà wà pé bàbá fẹ́ńdọ̀ ó kàwé rárá fẹ́ńdọ̀ ó yàtọ̀ sí pépà ó kàwé. ẹ wo ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ yìí wà ó ti ń gbé mi nú mo ti rò lọ́kàn ara mi pé tó yẹ kí n sọ sá ṣùgbọ́n máa ń wò pé ẹni tí mo fẹ́ sọ̀rọ̀ yìí fún kò sí nǹkan tẹ́niyẹn náà kì í gbé mi náà sọ nípa ọ̀rọ̀ gbèsè ayé mi. ọlá àyájọ kan síra wa wà. mi ò wá gbọ́dọ̀ rí nǹkan tí ó yẹ kẹ́mi náà bá yín sọ tó lè ṣe láǹfààní kí n má sọ. ẹ̀dá. ṣé rí àwọn ọmọ tó lọ́wọ́ fún ọlọ́run àbáyé wọn. àmín. ọlọ́run àbáyé wọn. àmín. ṣé rí tọ́mọ bá pọ̀ jù lóde òní tọ́mọ bá pọ̀ jù lóde òní wàhálà ni ẹ̀yin àgbàlagbà ẹ máa ń pòwe kan ẹni ọmọ béèrè òsì béèrè eléyìí tẹ̀tẹ̀ bí ọlọ́run àbá wò wọ́n. àmín. ọlọ́run àbá wò wọ́n. wọ́n á ń gbọ́ pé ètò ti ń gbé gbèsè láti ti fẹ́ yàwó kí ẹ náà tó máa ṣàbíyamọ kí lè fẹ́ fọmọ sí tó. ìjọ Jímọ̀ ọ̀sẹ̀ yìí ń bọ̀ ní ilé ìjọ Jímọ̀ làgbára Ọlọ́run ń bọ̀ ìwé ẹ̀ àríjọ Jímọ̀ ni
máa fọ̀ lẹ́sẹ̀ ní ẹ̀ má tún wọlé. bàbá fẹ́ ń dùn iye pọ̀. ó dàbí ń wo kò mọ̀ lẹ́ni rẹ̀ máa ṣàlàyé fún ẹ mo dẹ̀ mọ̀ kí n bá fi máa sọ tọ́ ìwọ náà ìgbésí ayé rẹ̀ á ṣèǹjì. ọmọ ń ṣẹlẹ̀ sórí láyé yìí kéèyàn kì bá bímọ púpọ̀ iṣu kan fìyà jẹra rẹ̀ èyí ṣe gbogbo ọmọ sórí ká tó ń wò èdògbà dédé ọmọ yẹn bá bí bá kànrin kànáà ṣe wọn rí sórí kó bá ti bí kàn ètò bá ti ṣe kínní yàrá máa gbé wọn nǹkan kan wá wà yóò wá mọ̀ sórí ọmọ lẹ́sàn-án kọ́ máa mọ̀ lẹ́sàn-án dédé wọn máa jẹ ìdìmọ̀ owó sí báyìí. ààrẹ nígbà kò mọ̀. sí láyé ìsìn abẹ́ àti bẹ́ẹ̀. ó dáa kọ́ bá ń ṣe ọdún iléyá ìwọ kò rí báwọn ọmọ ṣe ń wá láti kó láti ibikíbi ṣé onílé òkan wà òun ra àpẹẹrẹ yìí máa ṣe yẹ orí ìwé ṣe máa ń dùn torí kó bímọ ìpọ̀ wà kápẹ́ kò bímọ ìpọ̀ sórí dédé ọmọ tí yorùbá bí kọ́ lé òun kọ́ rè máa ya ariwo ṣùgbọ́n kó bá bímọ pọ̀ nínú wọn máa yà rí wàá máa yọ gbèdè wàá máa yọ gbàlà kíkọ bá tẹ fẹ́ dáa fún kan ìkọ̀ yorùbá dáa fún yàrá tọ́jú kejì wọn mọ́ máa jẹ láyè sí ọwọ́ òsùn bá ìran dìmọ́ kó bá rọ́mọ kó bá dìwọ́ wọn máa jẹ rògbò dání látọ̀run èyí ẹ. ṣé bàbá tẹ fi ṣe àpẹẹrẹ tí wọn bímọ tó pọ̀ wọn máa tọ́ wọn àwọn tó ọmọ ni ọmọ téèyàn bá tọ́ mà ní ọmọ. ṣé nǹkan tọ̀tọ̀dọ̀ ni. bàbá yìí jẹ́ ká bára wa sọ tọrọ agbára yín ò gbé agbára yín ò tí ẹlẹ́lẹ̀ tó wà àwọn tó pọ̀ lẹ́yìn ní kẹ́ ẹ falẹ̀ mọ́ ẹ gbàgbé obìnrin mi kí ló fẹ́ wá bí ẹ gbàgbé obìnrin mi àwọn tó wà lẹ́yìn ní kẹ́ ẹ kára mọ́ ṣé láwọn bàbá wa látijọ́ tó ń bímọ rẹpẹtẹ iṣẹ́ oko ló fi wọ́n sí tọ́jà ń ya oko fún wọn báyìí. sórí n kò bá yéèyàn kò yéèyàn ni ọ̀rọ̀ mi kò yé àmọ́ ìwọ̀sá ṣe sùúrù ọlọ́run bá mi dẹ́mi rẹ sí èmi rẹ̀ á gù wàá rí kí wọ́n ṣe wá ṣẹ̀ṣọ̀ láàrin àwọn ọmọ wọn máa sọ fún èrè ìjọba bá ti déwájú ẹ péjọ o bá ń bu gaari o àwọn ọmọ mi fẹ́ jẹun má fún mi pé kò sí. ètì bínú. kò bínú. ètì bínú ètì bínú èdè ìbínú lẹ sọ yẹn ṣé kí n rí nǹkan tí ó dáa kí n má bàa sọ. n kò pé kó má sọ̀rọ̀ àmọ́ iṣẹ́ mo ṣáájú rẹ̀ dáyé yìí mo dẹ̀ mo ń yẹ kí n bá ń sọ̀rọ̀ fún ẹ kó gbọ́ kó má di pé ń gbọ́ bá kí n ṣe irú rẹ̀ kó sọ pé òbí mo mọ́ kó ì ṣe é kó o ṣì fara ṣe. ìgbùgbù mélòó ló ti ẹ̀sẹ̀ kú sára nígbà ní ìsìn tẹ́fẹ́ fi ṣiṣẹ́ bọ́ àwọn tó wà ní. àti o mọ bí mo ṣe ń rìn tó kí n bá gbà pépà láàárọ̀ o mọ bí mo ṣe ń rìn tó dẹ̀ lè rọ̀lẹ́ kí mi wọlé. bàbá bèbá. sí àwọn àgbàlagbà ní ó wí bẹ́ẹ̀ ló yẹ gbà ti sọ fún wọn gbọ́ máa wáyé wọn ń ta báyìí sí sáyé lélẹ́yìn ṣé lè yí ẹ̀yàn. That's his cup of tea. That's his cup of tea. But gas. Mo tún ní kí n wá bá yín ni. Ẹ kú máa gbà mí náà níbẹ̀ ṣe máa ń gbà mí. Mo fẹ́ feel gas ni. Mo mọ̀ pé owó tí mo jẹ yín ti pọ̀ gan-an. Tó yẹn náà mo ṣe ní kẹ́ máa bá mi kọ́lẹ̀. Tí Ọláfẹ́mi wá mi bá ti send owó sí mi. Gbogbo ẹ̀ pátápátá ni máa make sure pé mo sọ fún yín. Ẹ ṣé gan. Mo dúpẹ́. Ṣé bá mi pọn ọmọ tó máa bá mi feel ẹ̀? Ó lè tètè bá mi ṣe. Ọjọ́ àbínú kí ni nǹkan tí kápẹ́tà ìgbéjáde? 52,300. Ẹ ń sọ àwọn ọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan. Mo ní gáàsì mi ti tán. Ìyá. Tọ́láfẹ́mi wá bá ti send owó máa fún gbogbo owó yín pátápátá. Kò sí problem. Ẹ ṣé. Ọlá máa kò sí problem. Ọlá kò máa kọ́ àmọ́ ṣe. Àmín. Àwọn ṣe ibi orí tàtàjọ dé yìí. Ṣó ti ẹ̀yin ò ní gáàsì kan tẹ́mi lè fi lè fẹ́yìn mọ́. Ẹ̀yin ẹgbẹ́ ìgbésẹ̀ tí mo ní kẹ́ ẹ tẹ jáde. Ẹ̀yin ẹgbẹ́ ọkọ̀ tẹ́yìn náà sàn. 52,300 lówó tẹ́ ti jẹ. Kánú bẹ́ẹ̀ ṣe jẹ́ ní gbé ọṣẹ wá jẹ́ ẹjọ́ lílo máa kù. Gbogbo ẹ̀ gáàsì kan lẹ́ fi fẹ́lẹ̀ o. Ẹjọ́ ẹsẹ̀ yá mi 2,000 ẹsẹ̀ yá mi 1,000 yá 3,000 rẹ̀. Mo lè ti fojú sọ mo fara sọ fún yín. Yín tẹ́ fi ń gbé gáàsì ẹgbẹ́ rẹ̀ wá máa fún 6 kg. Màmá bá yín filẹ̀ every month ó tọ́kọ̀tọ̀ ẹ̀kọ̀ tán ẹ máa waste ẹ̀ fáàdì parí oṣù máa gbá kí màmá yín rè filẹ̀. Ẹ ṣé. Mo mọ̀ pé yàn dáadáa ni. Ọlọ́run. Àmọ́ kò ní ìdíkẹ́ wá máa gbé bá mi lè. Ebi ṣọ́ọ̀bù yín rè. Ṣọ́ọ̀bù dẹ̀lẹ́ ti máa feel gas. Wọ́n máa gbà fúnra mi. Ẹ ṣé gan. N tí mo sọ ní àmọ́ lọ́wọ́ tí mo bá mi ní láti jẹ́ kó yẹ yín. Ẹ má wọrí. Tó bá ti ṣe tán ẹgbẹ́ gáàsì kẹ́ máa lọ. Bọ̀dá gáàsì ẹ má ṣe bẹ́ẹ̀. Ẹ má ṣe bẹ́ẹ̀. Bíbélì náà ló sọ. Ó lẹ́nikẹ́ni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún. Òun náà lẹ́ni kejì rẹ̀. Ó ṣe tún sista mi. Tọ́jú mi. Bíbélì náà ló ní tọ́jú ẹ má fi yà jẹ. Tọ́jú mi. Kò yẹ náà. Abe! Sir! Give me the baba share. I'm coming!
lùpà. Wọ́n lu olè iṣẹ́ máa ń dáná sólè ẹ̀ ní láàka iná iṣẹ́ máa ń dáná sólè wọ́n lu olè ẹ̀kẹ́ ẹ̀sùn ẹ̀dúró iṣẹ́ máa ń sólè ẹ̀dúró Súnkànmí Súnkànmí. Bàbá pépà. Kíde kó ń wá mi kiri. Bàbá pépà ṣé rí gbogbo ìbáwí tẹ́ rí tí mò ń bá àbúrò mi wípé ó lọ jalè yẹn gbogbo ọ̀rọ̀ burúkú tẹ́ rí tí mò ń sọ sí yẹn mò ń sọ sí nítorí pé ohun tó ṣe ò dáa. Àmì náà mọ̀ àrí ẹsẹ̀ ní fi gbé dédé wàrà mọ̀ pé wọ́n ṣe ò dáa. Àmọ́ ilẹ̀ jẹ̀bi. Bẹ́ẹ̀ni. Èmi lè jẹ̀bi. Bẹ́ẹ̀ni. Kútọ̀ bàbá. Nǹkan kan ń ṣe ẹ lọ́pọlọ náà. Kílẹ̀ rí. Àbúrò rẹ̀ jalè òun pé mi bàbá rẹ̀ rè jẹ̀bi. Bàbá pépà ẹ̀yin lẹ jẹ̀bi. Lọ́nà ìsí. Thank you sir. Ẹjọ́ sá láti gbà tí Láfẹ́nwá ti wà ní UK tó lóun wà tó ti lọ ẹjọ́ ìgbà wo lẹ gbé fóònù tẹ pé Láfẹ́nwá rí pé Láfẹ́nwá o àwọn ẹ̀gbọ́n ẹ àtàbúrò ẹ tó dáwó wọn jọ pọ̀ yìí ìgbà wo ló fẹ́ bẹ̀rẹ̀ sí sẹ́ǹdì owó sílé sí wọn ìgbà wo ni wọ́n gangan fẹ́ wálé láti wá tọ́jú wọn tó máa kówó wálé ẹjọ́ ìgbà wo lẹ pé irú ìpè bẹ́ẹ̀ rí. Máa ń sọ nípa ẹ rè sórí Kútọ̀ ká mú tẹ̀gọ̀ kúrò ó lọ́pọlọ ẹ sì gba yóò bá mi sọ̀rọ̀ yín kí n rí nǹkan nínú wọn sọ àmọ́ ibi ó bàjẹ́ sí ibi òbí wá jọ mí ó mọ bá ṣe máa sọ̀rọ̀ ó mọ bá yẹn bá gbàlagbà sọ̀rọ̀ wọn máa fẹ́ sọ máa dá àmọ́ ìṣòro máa ti ṣúra kó bẹ̀rẹ̀ ṣá máa pé ìwọ sọ yóò dá sórí bí o sọ̀rọ̀ lọ́yìn ọkọ mi kò lọ bẹ̀rẹ̀ ọkọ mi kò lọ rí gbàdé bó jẹ́ kí ni mi náà tiẹ̀ gba a máa ti tóṣù mẹ́fà yóò ti lọ pẹ̀lú mọ́tẹ̀ṣẹ́ ròyìn bẹ́ẹ̀ yẹn ó yẹ kó ti máa kó wálé bí kò tiẹ̀ wálé ìjọba kó wálé kó tẹ̀lé máa sẹ́ǹdì owó ṣọ́ọ́ ọmọ ìmọ̀lá iṣẹ́ máa ń sọ pé ọpẹ́ ká ìṣiṣẹ́ sùúrù o ọpẹ́ yóò ṣiṣẹ́ kan lọ máa sórí bó ṣe wá sọ ìlẹ́sẹ̀ iṣẹ́ òṣì mi líyè kí n bá ti kúrò níbí kó bá dà lẹ́rọ ọmọ ajá àbá rọla máa la bọ́mọ yẹn máa la jí kámọ́lé láàrọ̀ la. bàbá bèbà ẹjọ́ tí kò bá ṣe pé ó lọ́wọ́ kan kàánú nọ́mbà tí wọ́n fi ń bá Láfẹ́nwá sọ̀rọ̀ ní UK tó lóun wà ẹjọ́ nọ́mbà yẹn ṣé kò yẹ ká wà ní ṣé kò yẹ kẹ́yìn ní. ìyẹn kẹ̀ẹ̀kan ọlọ́run kan ó. ó dà màá mú yẹn náà mọ kí n bá dọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ yóò máa rán sí mi yẹn màá kókó fún mi lọ́mọ èmi sáré bíi ó ṣe máa lọ́rẹ̀ kó máa pẹ̀ kó kémi kò ní nọ́mbà yẹn kí n bá ti wá gbà màá pè dédé ẹ̀yin ẹ̀gbọ́n rẹ̀ àtẹ̀búrò rẹ̀ màá pè àwa pè lójú gbogbo yín àwa sọ yóò máa fẹ́ ní kankan kódà sẹ́ndì owó yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ torí owó wà lọ́rùn rẹpẹtẹ sórí bó ṣe wá pè mí sákèsí ọkọ mi kò lọ bẹ́ẹ̀ wá ẹ̀yin ọkọ mi kọ́ ọjọ́ kí n lọ ọmọ wa bá ṣe lẹ̀ máyì lọ sórí ó bá dé títì lẹ́sẹ̀ má yà sí ọwọ́ bí o dédé bí rè mo ti rìn káríkárí wàá lọ òkè báyìí wà dúró níbi roundabout yẹn wàá máa rí roundabout yẹn pé ó ti yẹ kó bá ti dúró mẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ó máa yanjú dédé rẹ̀ tán èsì wàhálà. láti ṣe kí ni. òun láta ìwọ̀nba iye bébà ikú yìí kó la tà wá kó wá ń kówó. bàbá pépà gan-an ṣàgbà yín náà ló ti wá dé bẹ́ẹ̀ ṣé ti bẹ̀rẹ̀ aràn náà nìyẹn aràn yín yá o. àbágbà mi kí bàdé ń kọ́ o. aràn yín yá kíákíá o síbàsíbà aràn yín yá ẹ jọ bàbá tẹ̀lé báyìí ta pépà ń gbàtà wà bẹ ọdún mẹ́fà méje mẹ́jọ ṣé stage dùn wá kí ni máa bá yín ta pépà ṣé ẹ máa ro owó yín tiẹ̀ lè pè. ẹ̀ṣọ́ pọ̀ jẹ́ nílé ta pépà lọ èmi bí ẹ gángan mò ń ta pépà ẹdún irú sí gbẹrẹgà ìwà wọ̀ yìí lẹ́wù tẹ́tẹ̀ wà mọ́ nǹkan kan yìí. bàbá pépà mo pọ̀ jẹ́ nítorí ta pépà lọ àfi tẹ́ bá ní ìdí owó yín. ó pọ̀ jẹ́ nílé ta pépà lọ. máa tán ni àwọn oníkà máa gbà lọ́wọ́ mi tán ni. ó pọ̀ jẹ́ nílé náwó pépà lọ. ó pọ̀ jẹ́ nílé náwó pépà lọ. bàbá dandan ni kó bi tọ́jú ọmọ ẹ̀. n tiẹ̀ lè kólé ẹ lọ́wọ́ torí iṣẹ́ mi náà ń gbà mo máa ń láṣà kan fáwọn ìkólé mi lọ́wọ́. tó lọ́wọ́. bá pẹ́ fẹ́ fi tọrọ fáwọn onígà ẹ kó wa àmọ́ tó bá pẹ́ ní ìdí owó ẹ kiri lọ ẹ lè kiri dákí. má bí mi lè rò oúnjẹ lálẹ́ yìí o o ti gbọ́ n máa sọ nìyẹn má lọ kí Ọlọ́run á n sinmi ṣe. díẹ̀ má lárin nǹkan mi má láta. bébà yìí mo ta ni kí á dàgbà èmi tí n ta bébà mi ìbí ẹ ìwọ kó o ti dàgbà àwọn ọmọ wa yìí ìgbéraga o ti wà gbọ́ wọn lẹ́wù bó nǹkan rẹ̀ Kútọ̀ ìyá rẹ̀ àjẹ́ ó lò oúnjẹ lálẹ́ yìí. ìwọ náà wò báyìí sí nísìsiyìí tó ti gbọ́rọ̀ mi rí tèmi náà ti gbọ́ tẹ̀ yé báyìí gbogbo àmọ́ àlọ́ bóyá kò ṣe lọ ṣòro tó bá ní pé say bye bye to gas èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ tàbá ìwò lè ra gáàsì mi fúnra mi ni màmá fún rírú 12 kg ẹ̀bà ní every month ọlọ́run olóòótọ́ tí bá ti dé màá tú dànù àti gbé mi síbẹ̀ fún mi. ó pọ̀ ó ṣàtìmẹ́yìn mi gbálẹ̀ torí gáàsì báyìí. ìwọ fọkàn balẹ̀
pátá wa náà ní èrè ló láàrin lórí gáàsì ní ta fi ń kúnra wọn ni ta lè lé yìí. Hello. Mo wà báwo ni? Mo wà òkè, ìwọ náà kọ́. Okay. Yeah. Okay. Òun ló máa kó gáàsì wá. Ó máa kó gáàsì wá sẹ́yìn. Àló máa kó gáàsì wá. Ṣé o táyà balẹ̀ kó pè? Pa fún. Àmọ́ tí mo pa fóònù kò sígbà tí ó lè pé táìmù wá yàtọ̀ sí tọ̀dọ̀ wọn. Tí ọkọ̀ pa báyìí nù kí gáàsì lè tún wọn wá. Kò lè pè mọ́ tó sì pè ní sísèdì after 12 tó yẹ wá ìfúnṣẹ́ tó máa pè. A tún ṣe pè lẹ́yìn. O dẹ̀ sọ̀pọ̀ ọmọdé ọkùnrin ìṣiṣẹ́ lọ. Ìbọn gbogbo àlọ́ fún iṣẹ́ lọ tó fi ráyè pè gbogbo. Gbogbo ìgbà náà kò ló ń pè. Ẹ̀yẹ máa gbà jẹ́ nǹkan ní rẹ̀. Arábìnrin kí ló ṣẹlẹ̀? Ibo lẹ ń lọ náà? Ní da iṣẹ́ ìrìpínlẹ̀ ti ṣú ni. Ẹ wá wọlé ẹ jẹ́ kí n help yín. Kí n wọlé síbò. Tani ò mọ́gbọ́n ká fẹ́ràn sẹ́nu ká wà tí. Ẹ má jẹ́ kí n wọlé o. Owó lè mi ta sí. Èmi mọ̀ wípé ẹ fẹ́ lá mi ni. Ẹ ní kí n wọlé yẹn. Ó ga ọmọ kí ló ṣẹlẹ̀? Ó tiẹ̀ cover ẹnu láti sọ èwo ló ń jẹ́ wọ́n fẹ́ lá mi ni. Anyway ó tiẹ̀ fẹ́ bọ́ sí lílá kò bọ́ sí lílá. Tí ẹ wọlé kémi help ẹ náà kí n gbé ẹ kó mi báyìí. Èdè ń sọ̀rọ̀ pé kí n wọlé. Mo ń sọ fún yín pé money gangan owó gangan ni kókó. Owó gangan ni ká sọ̀rọ̀ ń pa ẹ̀. Má kàn ní kí n wọlé síbẹ̀ yẹn. Owó ló ta sí àbí? Okay. Money. Okay, mo ti understand kò sí problem. Màá fún ẹ lówó yẹn ò lè wọlé gbogbo eléyìí kò yẹ ká máa rojọ́ lórí ẹ̀ wọlé máa fún ẹ lówó. Ewé dá padà jàre ṣé mo jọmọ kékeré lójú yín ni àbí mo kọlà ni ẹ wá ní kí n wọlé ibi tí báwo ṣé ẹ̀rí mi ni dẹ̀ ní kí n wọlé sí mọ́tò. Ok ó ti yé mi máa rí máa arrange 20k má bọ̀. Ẹ stop ẹ káyì náà ṣé ń wá èmi ni 20k ṣé ìrí dúró mi ni. Ṣé ìdúró mi jọ àwọn ọmọ 20k yẹn ni ewu kó tẹ̀ ń ná náà. Ó ga o. Ok kí lẹ fẹ́ kí n ṣe? No sọ̀rọ̀ n tó bá fẹ́ kí n ṣe sọ náà. Ẹ ṣe ń sọ̀rọ̀ gangan. Ẹ fún mi ní 30k ká má sọ̀rọ̀ jù. 30k. Má ṣe bẹ́ẹ̀ náà má ṣe bẹ́ẹ̀ dó kì í ṣe pé 30k yẹn náà ló pọ̀ tó bẹ́ẹ̀. But máa rí jẹ́ kí n fi 5 kún 20 yẹn kó jẹ́ 25k. Máa rí máa bọ̀. Máa bọ̀ náà. Láyé lélùbọ̀nù la máa rò mọ́ yín lára. No problem. Okay. Ó yá wọlé.
kí ló ṣe ẹ́ má bọ̀ no kí ló ṣe ló sọ fún mi ibo ló ti ń bọ̀ látànà tí o ti kúrò nílé sọ̀rọ̀ náà ṣó lè sọ̀rọ̀ ni. bọ́dà mi. kí ni. ẹ máa bá mi dúpẹ́. dúpẹ́ fún kí ni. What's all this? Bọ́dà mi. Ṣó ń dẹmọ ni. Ṣé ló yẹ kẹ́ ẹ máa bá mi yọ̀ pẹ́tẹ́ rí yín láyọ̀ àtàlàáfíà. Ọlọ́run serious. O kúrò látànà, o ṣe ń bọ̀ nísìn. Ọ̀rẹ́ kí n máa bẹ dúpẹ́, kí n máa bẹ yọ̀. Fún kí ni? For what? No, tell me. Bọ́dà mi, ẹjọ́ èmi náà kọ́ o. Ẹjọ́ ta wá ni o. Ẹjọ́ mi kọ́ o. What's all this? Ṣé bọ́ọ̀rẹ́ mi kan ló introduce mi solo show? Olóṣìṣẹ́. Bọ́dà mi kò ṣẹjọ́ mi. Ẹjọ́ ta wá ni? Àṣẹni tó gbé mi fún aṣọ lórí burúkú ayé àtọ̀run ní bọ́dà mi. Ológun owó lọ̀rẹ́ mi gbé mi fún. Morogo. Ta ló rán iṣẹ́ kó lọ ṣe rán tó lọ lọ́wọ́? Ta ló rán iṣẹ́? Ọlọ́run ló ní kí n lajú. Ó fẹ́ gbé gbálé mi lórí báyìí ni mo lajú. Ọmọ ẹ̀ ti bá mi jẹ́ ooo. Ṣé ló bí? Ó lọ ṣe runs. Lọ́ṣọ́ torí kí ni? Torí kí ni? Oh my God, báwo lè ń bí báyìí náà? Báwo lè ń ṣe báyìí? Bọ́dà mi ẹ̀kọ́ sọ bẹ́ẹ̀ ni, ẹ̀yin náà kọ́ sọ̀rọ̀ báyìí ni. Òun lélẹ̀ èèyàn wáṣẹ́ títí tí èèyàn ò ríṣẹ́. Ṣé bí yóò ṣe máa jókòó kalẹ̀ sílé nìyẹn tí yóò ní ṣe kankan tí yóò ní rí bí kankan lọ? Láfẹ̀wá, òun kan tó dálẹ̀ báyìí torí Ọlọ́run. Wọ́n tó dálẹ̀ báyìí. Ó sọ pé tó máa ṣe ìrìnà sí ọkọ̀ wọlé lọ́nà, kó lọ wẹ̀ kó clean up. Kẹ́kọ̀ọ́ wọlé lọ́nà. Máa lọ nulé. Ṣé ẹ̀kọ́ máa lọ ná? Máa lọ. Ṣé o lè dìde àbí kí n assist ẹ? O lè dìde. Yá pẹ̀lẹ́. Ó ṣe kíni? Ṣé o rí fi kàn lórí lẹ́ẹ̀kíní lẹ́ẹ̀kejì ẹ̀kẹta? Ẹ̀kejì ló ti jí tó ti gbá kíní yẹn dànù. Yé! Àgbáyé gídágídá lójú ló ti gbá kíní dànù. Ló gbá igbá yẹn dànù ni. Tiẹ̀ ti bọ́ ọ̀nà tiẹ̀ ta. Ó fún lọ́tí mu ni. Màmá mo fún lọ́tí mu. Pé èsì tẹ̀ máa ń fi sínú ọtí ò fi sí ni. Mi ò fi yẹn sí ẹ̀ kí n fi yẹn sí àmọ́ mo fún lọ́tí mu. Bóyá tí mo wá fún yẹn ni ò tó. Bóyá tí tó mu yẹn ni ò tó. Àti ẹ̀ tanu nǹkan ti bàjẹ́. Nǹkan ti bàjẹ́ nù gbogbo ẹ̀ ti dá lóra wọn. Màmá ẹ má ṣe bẹ́ẹ̀ fún mi. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Ẹ bá mi wọ́nú àbáyọ mi. Ẹ bá mi wá túnṣe ṣe sí i. Ẹ jọ̀ọ́. Kí n bẹ́ẹ̀ wá túnṣe. Ẹ jọ̀ọ́. Ó látúnṣe. Ẹ ṣe. Bó bá ti dogún ọdún kó o padà wá bá mi gba ni ó tó látúnṣe. Ogún ọdún. Yóò látúnṣe. 20 years. Màmá ẹ má sọ báyìí náà. Kí l'assurance pé ìfúnra yín pẹ̀lú èjì yín yẹn ṣe máa tó ogún ọdún kẹ́ tó kú. Ẹ wá gbà mí. Kí ló fi dá wọ lójú pé wo lọ́dún mẹ́wàá torí yóò ti jẹ panamba sí ọ lára. Màmá kò sí bí àṣẹ lè jẹ mí ọmọ ìkéré sì lèmi náà. Inú igbó ni igi gbígbẹ wà tí tútù fi ń wó lulẹ̀ yányán. Bó ṣe rí ni. Màmá. Màmá. Ọmọ. Ó ti wọlé dáàdì. Ẹ ṣé gan ni sá. Ẹ ṣé gan. Ọlọ́run máa ràn yín lọ́wọ́. Mo lè dúpẹ́ wípé ojú ọ̀nà tí ẹ fi mí sí pẹ̀lú gbogbo ẹ̀kọ́ tẹ́ ń kọ́ mi náà ṣùgbọ́n náà ni mo ti ń lọ fún sáfíìsì yìí. Ọlọ́run tó jẹ́ kí ìbẹ̀rẹ̀ tó ṣojú yín tó sì jẹ́ kí ilé náà ṣojú yín gbàdúrà wípé nígbà tí ògo náà bá dé tán kò ní bá yín nínú sáré. Mi ò ní fi fúláwà láti máa gbé sórí sáré yín láti dúpẹ́ fún yín nígbà tí ògo náà bá dé tán àjọ máa gbádùn ẹ̀ ni látìgbà tí mo sì mí dẹ́ ti kú jẹ́ kí n máa la wípé mi ì níyà mọ́ sọpọ́ọ̀tì tí ìyá máa ń fún ọmọ ẹ tún dàpọ̀ mọ́ yìí tẹ́yìn gan tó yí bàbá tún máa ń fún ọmọ ẹ wá fún mi ní méjèèjì papọ̀ kò jẹ́ kí n lack anything kò jẹ́ kí n lack kankan àwọn bàbá mi wà tó pé tí àwọn bá ti kú báyìí within 2 months wọ́n ti gbéyàwó mi wálé
ìyàwó mi tàn bá gbé wálé yẹn ó máa wá àwa bà gbogbo plan tí wọ́n ti ní fún ọmọ tó wà nílé tẹ́lẹ̀ ó máa wá bàjẹ́ bọ̀ ẹ̀yin aláwọ̀ yẹn because ẹ wá ibi rere fún mi ẹ ń wá ibi ayọ̀ fún mi lè gbàdúrà pé tí n bá débi ayọ̀ náà ikú ò ní já yín gbà lọ́wọ́ mi ṣẹ́gun láti. bó ṣe ń tó yẹn ọmọ mi rántí ìyàwó mi bó náà ṣe máa ń tó nìyẹn náà we thank God àdúpẹ́ ṣèbáwa náà lélẹ́yìí lẹ́nu ṣèbíwọ̀ náà lélẹ́yìí gbogbo sacrifice tó ní mo make èmi náà láti dúpẹ́ lọ́wọ́ ìwọ náà gbogbo sacrifice tó ní mo make tí ìwọ náà bá ti anything contrary báwo ló ṣe fẹ́ yọ. That's true. mo kàn waste gbogbo effort mi ní ẹbẹ̀ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé mo ṣe train ẹ òòyè kúrò lọ́nà yẹn o ṣe dáadáa àmájú o sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé mi ò má yes nítorí tiẹ̀ mi ò jẹ́ kí n má lè bẹ̀ kọ́ ṣe gbogbo obìnrin ló burú bẹ́ẹ̀ obìnrin míì èèyàn afẹ́ náà á dàbí ìyá yín ni á ṣe dáadáa bẹ́ẹ̀ tí ó kàn jẹ́ pé ó máa wà dáìsí náà nìyẹn ò lè mọ wùsù so Ọlọ́run àdúró tiẹ̀ Ọlọ́run àdúró tiẹ̀ jọ torí Ọlọ́run last lap ló wáyé ìgbésẹ̀ tó gbẹ̀yìn nínú kárí àìkún ló wáyé kó rọra gbé ṣùgbọ́n ibi tí mo fẹsẹ̀ sí ẹ̀ náà ni kó jọ kó jẹ́ kó wà. I trust that. You can tell èṣù burú ìgbésẹ̀ tó bá kù tó gbẹ̀yìn ni èṣù ló máa ń dúró déyàn ló máa ń fúnyàn nífàsẹ̀ so èèyàn láti dúró dáadáa ṣùgbọ́n service tó Ọlọ́run aṣọ ẹ̀ Ọlọ́run aṣọ ẹ̀ Ọlọ́run àdúró tiẹ̀ wò ó jọ torí Ọlọ́run má kẹgbẹ́kẹgbẹ́ o kò tẹ́lẹ̀ o bọ̀jọ́ torí pé ẹ máa lọ miss ẹ tún máa àwọn tẹ́ tún máa pàdé tún yàtọ̀ sí i má kẹgbẹ́kẹgbẹ́ má kánjú ìwọ tó ti ní sùúrù dé level yìí wọn náà ti time ní ilé ayé ládàá ní o ti kún débi kan sìn má rush ṣùgbọ́n má take your time. Thank you, sir. má dẹ̀ rìnrìn kùnrin má bá wọn lọ bì kan lóru ṣùgbọ́n o ti tẹ́lẹ̀ wá. ìyẹn ló yẹ kí wọ́n fi sí kí máa ń tèmi náà lè wọ́n àṣekò ìwé dádì rò pé mo máa ń ṣàwọn ọkọ̀ láìkiri. èso ò ní rí ẹ nífàsẹ̀ wà lọ dáadáa wà dé dáadáa máa pè mí máa bá mi sọ̀rọ̀ gbàkúgbà kí n dẹ̀ máa gbóhùn ẹ̀ máa rodù máa ṣe báyìí sáà. àyọ̀ǹgbé mi. nǹkan tó ní tẹ̀ tún yẹn náà kì í ṣe bẹ̀ tí we cannot tell jọ ojú ò ní tiẹ̀. Thank you, sir. má dẹ̀ rìnrìn alẹ́. Thank you, bàbá wọn lọ bí kan láyé. bàbá báyìí owó ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kò dùn mọ́ mi rárá inú mi ò dùn nígbà ní mo inú mi dùn mọ́ pàrọ̀ ẹ̀dẹ̀ ń ṣe tí màá máa fi ẹ̀kọ́ tán náà fún àti mo gbọ́dọ̀ ló tọ̀ kí n bá sọ̀rọ̀. àwọn ọmọ yín ládùúgbò tẹ́ ẹ bá ti lọ tán tẹ́ ẹ lọ pépà tẹ́ lọ ìwà tó ń wò tiẹ̀ kò dáa kò pọ́nyàn lẹ̀. wọ́n máa rìn kiri wọ́n kàn máa rìn kiri. sọ́njà ni. wọ́n bá ti ẹ̀jà kan sí máa ń láwọn kálukú àná wọ́n máa rìn kiri báyìí gbogbo bí burúkú lẹ ti máa bá wọn bí kán máa ta tẹ́tẹ́ kán máa mú kó mú kán máa ṣe ládùúgbò. eléyìí obìnrin náà ló ti rí ayébọ́ bí dúdú ti ń gbé ní gbogbo à ń gbé ní ẹgbàá akílò lè tó bẹ́ẹ̀ ó wá ká mi lára torí ẹnu ti ń kún wọn àárín ní mọ́ni náà làkìní mọ́ni. mo wá pé kan nù kí ló dé ẹ wá nǹkan kan ṣe ni àbí kí ló ṣẹlẹ̀ lọ́ní akẹ́mi máa da sọ̀rọ̀ àwọn o kìíní kankan o ẹnìkan máa lo ìbò tó ń ṣiṣẹ́ fáwọn o kíní kan máa tó kówó dé o kíní kan bó ṣe wá easy bẹ́ẹ̀ nìyẹn ni. ọ̀dà èmi àbá dádì sọ̀tẹ́yìn ò bá ní gbọ́ràn sí i mo ní kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ kán wá nǹkan kan ṣe. ọmọ tó ṣẹlẹ̀ Ṣẹ́kẹ́ mo ṣẹ̀ṣẹ̀ gbà pé o fẹ́ràn ìdílé mi o nífẹ̀ẹ́ ìdílé mi ó pọ̀ jù inú mi dẹ̀ dùn sí àmọ́ bí ọ̀rọ̀ rẹ kù sílẹ̀ sẹ́yìn òun rí i pé ṣé rí ẹni kò bá nírú aṣọ ẹ lè mọ bó ṣe ń tọ́jú rẹ̀ sórí Ọláfẹ́nwá mi ìwà lílo ìbò wọn mọ ẹ sọ ó yẹ kó yà mọ ó ò lè mọ torí ó lọ mọ lílo ìbò má bínú o èyí ṣe pé bóyá mo fi sọ̀rọ̀ sí ẹ o kákó lọ́mọ líbẹ̀ wà mọ́ kékeré àbá ti lọ́mọ lílo ìbò yẹ kó gbọ́dọ̀ ṣiṣẹ́ wọn láyé ààrẹ nígbà tí èèyàn kẹ́tẹ̀ fi ra ìjìyà ni ó dé lo òyìnbó rí èmi náà kò débẹ̀ rí àmọ́ ìròyìn mò ń gbọ́ wọ́n pé ṣe wọ́n fẹsẹ̀ gbà owó báyìí. àwọn ẹlẹ́jọ́ ń pọ̀ sórí nígbà Ọláfẹ́nwá bá fi máa dé torí iṣẹ́ èdè gbogbo wa iṣẹ́ àpawọ́pọ̀ ká fi ràn lọ kó bá máa kówó lédè wọn lọ wọn wá bẹ̀rẹ̀ sí ní la ṣe bísínẹ́sì báwọn àmọ́ báyìí wọn gbọ́dọ̀ ṣiṣẹ́ o kọ́ bá la ṣiṣẹ́ kọ́ fẹ́ fowó ṣe mú nígbà owó ti wà iṣẹ́ àfiṣẹ́ ṣó. Olúṣèṣì lówó káàtì ẹ̀ ló lọ bó ti lọ yẹn ó dé ní tó bá mú bọ̀
á há wọn lé wọn lọ́wọ́ á kún eléyìí táwọn náà ti ṣiṣẹ́ fún á tó pọ̀ sí ni. èyí ṣe bá bígbà yẹn ń waste time ara rẹ̀ ọ̀rẹ́ owó ẹ̀ máa kó dé owó mọ̀jọ́ ti lọ wa wọ́n lè ròyìn iye ó máa rí lójoojúmọ́. ẹ jẹ́ káwọn máa wá nǹkan sí o. ẹnì especially ilé obìnrin yẹn kó tó di pé ó di kìnní mọ́ yín lọ́wọ́ o. láfẹ̀wá máa tó wálé owó máa tó dé olúkálùkù máa tó mọ̀ wọ́n máa ṣùtà olúkálùkù máa tó mọ̀ lẹ́gbọ́n sì máa ṣe wọ́n ń ṣe yẹn o ṣe. káyọ̀ máa ṣe gbogbo rú ẹ̀. ká máa ta tẹ́tẹ́ kí yẹn máa kókó ni ká máa lọ mọ́ ẹgbẹ̀gbẹ̀ òkiri káàkiri. kó bá dé dédé rẹ̀ máa change pàápàá. mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ mo rí pé ó fẹ́ràn ìdílé mi torí pé o máa ń wà after ìdílé mi gan kó máa ń béèrè pé kí ṣẹlẹ̀ níbí inú mi dùn gan o àmọ́ bá ti sọ fún ẹ ìwọ sáà máa bá mi gbà bá sórí ìrètí ẹ̀ ní àdé ṣó wá rí kọ́mọ ìbá dé o pẹ̀lú gbogbo gbèsè yóò ń gbé yìí o àtẹ́gùrẹ́ àfẹ́sí rẹ̀ ní adùn ẹ̀ nínú ètí gbọ́. ìbò ní zuu wà débi ẹ̀. mo ń bọ̀ o lè lo tí ń ṣe ti pẹ́ o lè lọ o máa mú nǹkan. Màdèníyàn níwòye ọ̀la Màdèníyàn ìrù tó ń bẹ nídìí òun níwòye ọ̀la Màdèníyàn kò ní sírù nídìí òun mọ́ o Màdèníyàn ìrù tó ń bẹ nídìí òun níwòye ọ̀la Màdèníyàn kò ní sírù nídìí òun mọ́ o. ẹ̀gbọ́n àbúrò mi lè. mo bá kọ́ bara yí ara ìlú èyí bò. ọkọ ẹni mo ti gbóhùn yín wọlé ẹ̀gbọ́n mi ló wá dá. ẹ bá bọ̀ ara òde. alábúrò àbúrò mi ti dé o ẹ gbàgbé wèrè Yamukaila ẹ gbàgbé òsì ó ti dé láti ìlú òyìnbó. ó dé padà. ó dé padà. ara lóyìnbó rẹ̀. kí ló jẹ tó tó yìí. ilé òyìnbó ni ilé òyìnbó ni mẹ́ni yẹn ilé òyìnbó ni. ẹ tẹ̀ bá dúpẹ́ gbogbo ṣùgbọ́n Yorùbá. àgbọ̀ àwọn ò lè yìí mọ́ nígbà tó lọ ẹ̀ kí ni ṣe mami hẹ́lẹ́hẹ́lẹ́. kí ni ṣe lẹ. bàbá pépà ilé rí ọmọ lọ́ọ̀lẹ̀ o now ọmọ ilédè yìí tó ní kò sówó ẹ jọ̀ọ́ ṣé nígbà tó ń lọ ṣé àdéhùn tí ó bá wa ní tí gbogbo wa jọ ní tó fún wa lọ́kàn balẹ̀ ṣàdéhùn yẹn rè tẹ́yìn gan tẹ́ ṣe kí ni tẹ́ tì ń rí ṣàdéhùn yẹn rè ok. mi fẹ́ máa gbowó tèmi ẹjọ́ bọ̀dá láfẹ́ wá kọ̀ mi ò rí bá wí rárá. ẹjọ́ bàbá pépà ni torí gbàtí bọ́dá mi láfẹ́ wá tó ń lọ sí UK ó ní nǹkan tí bàbá pépà sọ o. ẹ wo kò tẹ̀sí nǹkan tó kàn mí o orí nǹkan mú bọ̀ orí nǹkan mú bọ̀ ó pè mí ní gómi mo máa gbowó mi lọ́wọ́ ẹ̀. kí mo sọ. kí lẹ sọ. àbí. ẹ wo ẹ bá gbé wọn rà o ẹ sọ nǹkan. ó yá. mo wá sọ yẹn lẹ́sìn ṣé wá di pé kí n borí wá kí n fọrùn ṣé èso owó tèmi náà libẹ ṣé bàtọ̀ rẹ ń wúrò ọ̀tọ̀ rẹ ń dẹ̀jà sí wa. ẹ bí bàbá bàbá ṣé ẹ mọ̀ wípé ká ní kì í ṣe pé ẹ̀yin gangan ti forward ó ṣeé ṣe kó má jẹ ìpín ayé gbogbo wa. ẹ má sì nìkan o líbi má sọ̀rọ̀ mo fi condition kan sí o ẹ̀yin ẹ̀gbọ́n rẹ̀ méjèèjì àtàbúrò mo ń pẹ́ ẹni ó bá wùn ní oye pé kó yọ̀ǹda iṣẹ́ dédé iṣẹ́ ìfẹ́ nífẹ̀ẹ́ yọ̀ǹda ẹsẹ̀ ni mo fọ́ọ̀sì kò ní dandan kó yọ̀ǹda. ẹ ṣáà wọ́n kì í tó máa já sí ilé. ẹ má jà lémi lórí ẹ má jà lémi lórí. yàtọ̀ sí pé ìgbà téèyàn kó sọ́wọ́ alágbèdá. ẹ̀yin rẹ̀ dẹ̀ mọ́ yẹn. ẹ̀yin bọ̀dá mi àtiwọ́ náà ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ nǹkan tèmi kàn fẹ́ ká ṣe sí nísìnyí pé kẹ́ jẹ́ kí gbogbo wa forí korí ká fi kòlókùn kẹ́ tún bá mi réèzì bí owó díẹ̀ tí màá kó lọ màá tún fi raṣọ mọ́ àwọn ètò à ń bí tí bá ti bẹ̀rẹ̀ sí ìta tá à ń lọ ọjà tá à ń rà ó ní súpà náà ti máa rà tá a bá ti máa ta ilé ìtàn àtúntà ìtìbá rà ní súpà ká tó rí bí oṣù mẹ́fà owó gbogbo wa ti tó wa lọ. tí o bá tiẹ̀ tí tàn kékeré báyìí ló máa ṣẹ́kù. ló máa ṣẹ́kù. o ti yọrun ó gbádùn rárá ó dín dín owó lẹ́ẹ̀bí
òun ló lárú dánù sílùú òyìnbó. ẹ má bàa wí. òun àgbẹ̀ kó wá owó ká wá owó ìjẹ̀bà ó ti yọrù o. ẹ má bàa wí. ẹ kò ní o ẹni bá nínú yín o. ẹ má bàa wí. Láfẹ́wá ẹ̀yin ẹ̀bùrọ̀ rẹ̀. Láfẹ́wá ọ̀rẹ́ ẹ̀ tí ó fẹ́ mú ẹ lọ ra àkùbí ẹ wo ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi ẹ gbà mí láyè o ṣe rí ẹni tó bá yẹ ẹlẹ́ni èpè àfi kéèyàn fún o ọ̀rẹ́ ẹ̀yẹn ògùn ló máa pa o. ṣó wá rí wọ gangan tó bá dámọ̀ràn òkèrè ká tó mọ̀ kó tó lọ dáwó sí gbó UK wípé ó lè tòkèrè ká tó jẹ́ pé lẹ́yìn ìgbà tó lọ dá owó sí Majidun UK ló ṣẹ̀ṣẹ̀ wàá mọ̀ pé ó lè ta òkèrè ká torí pé ó jábúrò mi ogun ò ní pàwọ́ ṣùgbọ́n ó máa lùgbàdì àwọn tó máa nà ẹ̀ lójú fọ́. Because ó máa di o gan ó gba ogún ìbí wa ó kọ́kọ́ lọ rùn yẹn dànù sí UK jọ ìtún fi ranjú káfí kó lọ UK tipátipá tó gbalé tó gbá ọ̀nà yẹn ó ṣe mọ̀ ń gbá yẹn pé ó lè takùgbé. ẹ wo mo máa sọ̀rọ̀ mo ti yọ̀ǹda yín o mo ti fa mọ̀ mo ti fà lédógún lọ ẹni bá fẹ́ gba dédé owó rẹ̀ lọ́wọ́ rẹ̀ èmi yọ̀ǹda tèmi ń òun rè ẹ lábùsọ. ẹni ò yọ̀ǹda ọ̀rẹ́ mi láti wá. wàhálà wo lẹ́kùn fẹ́. bí ti rí gangan rèé mo dẹ̀ sọ fún yín gbà yẹn mo sọ fún yín gbà yẹn pé ẹ má rí ìláìlé ẹni tó lọ sílùú òyìnbó yìí kí gbogbo yín dọwọ́ jọ ẹ má rí ìláìlé. òwúbà òun rèé ó lé àìlọ láti sì báyà rí nǹkan kan mú bọ̀ báyìí òun ló dé ìmísí kí làwọn bọ̀. ó dé láyọ̀. àdúpẹ́ àmọ́ kí ni kókó kí ló bá bọ̀ tẹ́ ẹ̀ jẹ́ káwọn yòókù náà kí gbogbo yín kẹ́ ẹ ti káràmásìkì ayé yín ẹ̀kọ́ gbogbo owó ẹ̀kọ́ lẹ́nìkan lọ àyùn tí ẹni bẹ́ẹ̀ sí kówó lé lọ́wọ́ ò dáa àmọ́ kẹ́yìn náà kẹ́ ẹ tún bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ẹ sọ́sọ́ mi ẹ sì bí ẹni pé gbígbà tí èyí fi yẹn sògùn owó tó máa ẹ rò pọ́n kówó lo ìbò ńlẹ̀ lẹ́nà ni ṣe rò pọ́n kówó lo ìbò ńlẹ̀ àti rówó gan ríbí gan ó yá ju lóyìnbó bọ́n ṣe sọ láti rówó mi téèyàn bá. kó bá gbẹ́ni sọ́ba ìrọ̀rùn pa ṣé orí iṣẹ́ ẹ̀rín bẹ́ẹ̀ dùn lẹ̀ kò í dọ̀bọ̀ iṣẹ́ eré bá ń lẹ̀ ọlọ́run tó wẹ̀ ń ṣàjàkájà sórí n kò mọ ohun ṣẹlẹ̀ sí Láfẹ́nwá ni ọlá kò fẹ́ wá ká pé mo mọ̀ ẹ̀gbọ́n rẹ̀ rìn bàrán lọ ìsínà bùrọ̀dá ẹ̀ ń rìn bàrán lọ ẹsẹ̀ nílò lu ìbò yìí mo mọ̀ yìí kò kòwó délé kó ń wá dé kó wá gbé báyìí gan ṣin ẹrẹ báyìí ìyẹn rẹ bí àpò babaláwo àmọ́ ọkàn mi sọ pé ó nínú èyí ṣojú lásán. ẹ̀sìn ń lo agídí náà ẹ̀sìn ń lo agídí ẹnu ẹ̀ náà lẹ̀ sí wa ẹ̀ ń lo agídí ẹ wò mí ẹni a bá dá nípa fún tọkọ tí ó ṣe àyìn ó dì báyìí ló máa wá yin àwọ ẹ wọ ẹ tiẹ̀ ṣeun ọ̀nà àbáyọ ti wà ẹ lígi gbogbo wa dẹ̀ rí bí ọ̀rọ̀ iṣẹ́ dédé wa dẹ̀ fẹ́ràn kó pátápátá wa márùn-ún àtẹ̀mí àtàwọn ọmọ mi oníkálùkù náà ti lẹ́rẹ̀ ọ̀dẹ̀ ti la wáṣẹ́ ṣe lẹ́sẹ̀. ẹ ti la wáṣẹ́ ṣe. ààrẹ èyí kò ríṣẹ́ yìí kọ̀ yan ikọ̀ ìgbà ṣiṣẹ́ mo ti pé kó má la wábẹ́ ó má la kọ́ṣẹ́ kó má fojú síṣẹ́ kan kọ́ ìpè síbi ó ti kọ̀wé lọ kó má ṣiṣẹ́. wọ́n ti lọ kọ́ṣẹ́ wọ́n ti wáṣẹ́ lọ. wọ́n ti wáṣẹ́ lọ ọ̀dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní láti ṣiṣẹ́ lọ́sẹ̀ àmọ́ dédé wọ́n ti la wáṣẹ́ ṣe wọ́n ti la wáṣẹ́ ṣe. ẹ ní ẹni tí ó bá kọ fáì sílẹ̀ àyìn òdì ló máa yín fá àyìn òdì lẹ́yìn nísìn ìgbà wọn náà fẹ́ bẹ̀rẹ̀ jójú àpá máa jójú ara ẹni tó bá fàgbàlagbà kọ́ṣẹ́ ló fi kọ́lù mọ́tòmílẹ̀ ló máa san gbẹ̀yìn wọ́n gbàdúrà fún ọ ibi tán lọ ọlọ́run ajẹ́ kan bóyá àánú ọlọ́run pàdé wà pẹ́. òun mo dẹ̀ fẹ́ máa gbé lẹ́rùn rẹ̀ nìyẹn má sọ̀rọ̀ òdì ọ̀rọ̀ òdì yóò sọ sí Láfẹ́nwá ń rè ṣẹ́ yìí o ọ̀rọ̀ òdì kan n kò fẹ́ kájà ọ̀sẹ̀ kẹ́ n kò fẹ́ kájà má sọ̀rọ̀ òdì sáwọn ọmọ mi mọ́. mi ò sọ̀rọ̀ òdì sí wọn òótọ́ ọ̀rọ̀ ni má sọ lẹ́dà ẹ̀dà kò yọ ti gbọ́ má sọ lóde o yóò ṣe pè tó o ó ti gbọ́. ọlọ́run ajẹ́ kan lọ ní kọ́bọ̀ rí mo fọwọ́ sí yẹn wọ́n á rí iṣẹ́ iṣẹ́ ìwò náà wà lọ́nà. kí n wa n kò lè sọ n kò mọ bí oníkàrí ṣé oníkálukú bá tirẹ̀ lọ. ẹ ti dá wọn dá. àrí n kò wá ṣé mi lè máa bá wọn wáṣẹ èmi náà kò ìjẹ mi náà dúró ti ìjẹ mi náà larun tásẹ́gù ṣé mo larun tásẹ́gù. mi sọ fún yín mo ní kò sí egun lára ní. àwọn ti sọ́rọ̀ ẹ̀kọ́ wọ́n máa lọ òṣè. kò sí kankan. n bò ọmọdé láti lo ìbò yìí kò mú kankan bò wọ́n máa lọ òṣè o kó kílé o ẹ ṣe. Ọláfẹ́nwá má bínú pé mo dá ìjókòó látẹ̀kan
No, mo ti ń enjoy program tó ń ṣe lọ. Ṣùgbọ́n ọ̀rọ̀ kí n jẹ́ ti ara ẹni ká má lè bára wa sọ. Bó ṣe ṣe ayé ara ẹ̀. Ṣé o dẹ̀ mọ̀ pé mo máa ń sọ fún ẹ òkè máa ń gbọ́ ni? Ṣé o rò pé èmi náà níwà ti travel ni? Mo níyàn l'Amẹ́ríkà, mo níyàn ní London, ṣùgbọ́n mi ò láì kí n lọ bìkan kí ló máa fi ra mi ṣẹrú. Ṣé o ò róko tó ṣe ni? O lọ bìkan, o lọ fi ra ṣẹrú. I don't understand. O ti wá dé sí ìhò mú kankan bọ̀. Ó wá di pé bó ṣe lọ ló ṣe bọ̀. No kọ́bọ̀, nothing. Abana, stop now. Stop now. Má tún bá mi bu iyọ̀ sójú egbò mi now. Ìwọ náà fẹ́ máa pẹ̀lú ọ̀bọ̀já òrà ni mo ti gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ ó dẹ̀ ń dùn mí ìwọ náà má tún wá dẹ̀ mọ́. You are my friend. Nǹkan tí mo ṣe yẹn anybody can do it. Anybody can do it na kò sẹ́ni tí ò fẹ́ kó lọ wá greener pastures anywhere. Wọ́n sọ fún mi lọ́dọ̀ pé ok ibẹ̀ yẹn wà ok o mo dẹ̀ rí àwọn tó fún mi lọ́dọ̀ pé wọ́n ṣe dáadáa so ta ni ò ní ṣe ìgbìyànjú náà pè náà there is no crime nínú kí èèyàn gbìyànjú kò dẹ̀ pè mí nìyẹn mo ti dé nìyẹn nǹkan tí mo kàn fẹ́ kó bá mi ṣe nísìnyí ni pé kàn fún mi lọ́pdate fún mi láì díẹ̀ ìwọ ló ti wà bí díẹ̀ ó ti mọ nǹkan tó ń lọ kúrò kàn fún mi lọ́pdate kó fún gbá mi sí nǹkan tó tún ń lọ wọ́n bàbá pépà wọ́n rùn mí báyìí dé bàbá pépà wá pẹ̀lú gbogbo àwọn ẹ̀gbọ́n mi humiliation yìí pọ̀ o especially kíní burúkú aláyà gbangba yẹn Sùnbọ̀ kò tiẹ̀ treat mi gbà pé family ni wa o anywhere tó bá ti ní gbà ó fẹ́ yẹ̀yẹ́ mi nítorí owó ẹ̀ mo ṣe sọ fún ẹ pé jọ bó ṣe iṣẹ́ náà ló máa jẹ́ kí n máa bẹ́ẹ̀ ṣe àbí ló máa set me up fún kankan kí nǹkan tí ẹ máa rówó dẹ̀ you know I'm very hard working owó mi dẹ̀ máa ń jí sí nǹkan tí n bá ṣe owó mi máa ń jí sówó ní nǹkan tí n bá ṣe mi kàn mọ́ kan tó lọ ṣẹlẹ̀ níbi tí mo lọ ni kí n tiẹ̀ lè máa rówó wọn san díẹ̀ sórí àmà lè rí ibi rìn sí jọ ṣàánú mi pàdé mi. ṣé wọ́n ti pé kó tó lọ ibi táwa yìí foundation ló wà. yeah no. sórí ibi tí mo ti gbé dé èmi ni mo ní ilé torí pé mi ò kánjú ni mo dẹ̀ fi ara balẹ̀ bọ́ ìwọ ò kánjú wo bí nàìjíríà ìdá tá a bá fara balẹ̀ tá a kánjú kò sí nǹkan tá a lè dá lù anyway ọ̀rẹ́ mi ló jẹ́ mi ò dẹ̀ lè fi ẹlẹ̀ fún yàjẹ́ you understand. nígbà tí o ti conclude lọ́kàn rẹ pé o ready láti mú láti lẹ̀. I'm ready. máa dà mọ́ ọ̀tọ̀. I'm ready. ṣé oúnjẹ tó ń ṣe òtí jìnnà ní bí ń pa mí o. báwo rẹ ok mo ń bọ̀ jẹ́ kí n bẹ díẹ̀ tí kò tó máa mú. ìyá wa ẹ mú mọ̀ pé ẹ mọ̀ mi àmọ́ èmi mọ̀ yín dáadáa torí pé gúngún mọ́ ni èèyàn ni ò mọ̀. Màmá gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ àwọn èèyàn dèèyàn tẹ́ ń dà wọ́n mọ́mọ́ tọ́ tẹ́ ń sọ wọ́n dọmọ eré gbogbo ẹ̀ ni èmi náà mọ̀ mo wá ní kémi náà wá bá yín o kẹ́ ẹ̀ da èmi náà pọ̀ mọ́ ọmọ tọ́. gbogbo èèyàn náà ní ń bá mi ṣe gbogbo èèyàn lọ́mọ mi. ìyàwó ẹ ṣe àmọ́ síbẹ̀síbẹ̀ ọmọ ju ọmọ lọ ṣó ti yé yín ìyá wa ẹ wo ìyá wa kí n má dènà pẹ̀lú ìyá wa oògùn owó ni mo fẹ́ ṣe. oògùn owó kẹ bẹ́ẹ̀ni. ọwọ́ mi rè funfun nẹ́nẹ́ oògùn arẹmọ mo mọ̀ bóyá kọ́mọ fẹ́ eyín káláboyún bí kì í ṣe nǹkan abíwẹ́rẹ́ ó tán mo mọ̀ ń pa eyín o. ìyá wa ẹ má rò pé bóyá ọlọ́pàá ni mi ò mi kì í ṣe ọlọ́pàá ṣe ń bọ̀ àwọn tẹ́ ẹ ti tọ́jú tí wọ́n ti rọ́nà àbáyọ àwọn náà ní kí n wá báyìí Wàsíù Abbey. Abbey gíga ṣọṣọrọ ọkàrẹ láì wọn mọ̀ pọ̀ mọ́ àwo ni wọ́n náà ẹni bá sì sún má gbà yóò bá gbà jẹun ọkàrẹ láì. ẹ ṣe. àmọ́ ṣòro oògùn owó tó mẹ́nu bà ìpele nípele ni o ó sì le. ẹnu ọbẹ. ìkan wà téèyàn ó bàjá sùn. ìyẹn dá ìfẹ́. èmi yóò lo nǹkan abẹ mi ẹlòmíì ọmọ ara rẹ̀ ní èṣe. gbogbo yẹn o tẹ́ ń darúgbó ó sì ń wúwo. ọ̀dà èmi tó wàá ṣe ṣòro owó tá a ná ní ìsìn látòrí pọ́n 5 títí dórí 1000 kan
ó lọ kó wa bó o bá ti á kó débi èmi ò parí iṣẹ́ ṣe la. ìyá wa ìyẹn dá ìyẹn dá bẹ́ẹ̀ yóò bá ti tí ọ lọ. tí n bá ti rí owó yẹn láti ibi tó kéré sí débi tí. lójú lórí 1,000 kan ó ti tán. débi tó ga sí kódà ìyá wa máa wà láti 1.5. bẹ́ẹ̀ni. n bọ ló ti rí èèyàn láyé iṣẹ́. wọ́n print ẹ̀ àwa lànà. àwa lànà. àmọ́ ìtòsí kókó tá à ná ní ìsìn ni o. a ti pọ́n 500 kan jó pé ó tán ó máa náwó yàlà ni wọ́n ṣàjẹ́ ń parí iṣẹ́. ẹ fún mi di. kò ní pẹ́. kárí láì. hello èmi náà ni mo sọ̀rọ̀ ohun tó ṣẹlẹ̀ ni pé àwọn mọ́tò yìí yẹn ni mo fẹ́ béèrè pé ìlú gangan ni fẹ́ǹsà 12 million ní délẹ̀ kò dín gangan ok no problem mo wá fẹ́ mọ́zù kan pẹ̀lú ẹ̀ because mo yìí fẹ́ kó máa wà ní wípé mọ́zù yẹn kí n máa fi yẹn ṣe wọlé ṣó ti yé tó bá ti wá jíjọ́ tí mo ní pàtí bí òde àwọn èèyàn pàtàkì tí máa gbé fẹ́ǹsà lọ bó ṣe wù mí nìyẹn àròpọ̀ ẹ̀ wá jẹ́ lò ó jẹ́ 20 million bẹ́yìn àbí 20 million apá ọlọ́run ká n tẹ́ máa ṣẹlẹ̀ ni pé ẹ fún mi di bíi ijọ́ méje máa pè ń padà àmàsọ ó ti tó díìlì tí ó ti sílì pa ni mo bá yín sọ ìjọba ń gbọ́ dé don deal ó ti deal ó ti sílì kò sí wèrè. bàrá mi ǹjẹ́ ayé bàrá mi ǹjẹ́ ẹ̀dẹ̀ ń léjú ẹlẹ́rìn náà. ok àbáwọ̀ ilé àbúrò mi. mo gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́tò kan lórí fún mi nísìnyí. mọ́tò kọ̀ọ̀kan méjì tí mi ò tọ́ láàbò wá púpọ̀ òun gbọ́dọ̀ dà. ṣé láfẹ́ lè fún lóòótọ́ tí yín ni. láfẹ́ ń wá lọ́hùn wo ọ̀rọ̀ láfẹ́ wá kọ́ lọ́rọ̀ ilé yìí èmi ṣe kí ni mo tẹsẹ̀ mọ́rìn mo wọ bí tó yẹ kí n wọ mo tójú bá wọn bì kan. bàbá mi ẹ já mi sí èmi náà fẹ́ gun fẹ́ǹsà mo fẹ́ gun mọ́sù ẹ já mi sí. bá já ẹ sí iṣẹ́ ẹnu ẹ máa bọ̀. ẹnu àbò gan ẹ já mi sí. ṣé o ti wọ yàrá owó rí. mo máa lójú àlá mi tí wọ bẹ̀rẹ̀. yàrá owó níbi tán gbé tẹ owó lẹ̀ lọ báyìí. mi tí wọ bẹ̀rẹ̀ wọ̀dá mi. o wọ rí. èmi ti wọ yàrá owó. ṣé ẹ̀kọ́ tó pọ̀ jáde. wàá farabalẹ̀ wàá fi kí ni wàá fi ara balẹ̀. n fi farabalẹ̀ báyìí. oògùn owó tó kàn fà. oògùn owó shut up ṣé bó lẹ́nu ẹ máa bọ̀. ó ti bò ní alákòóbá oníwọ̀n ọ̀rọ̀ ní kí ni gbogbo jákújákú lẹ́nu ẹsẹ̀. mo ti ṣètò gbogbo ètò lẹ̀ gbogbo kí kásálà bọ́ọ̀sì lókun kan wá fíìlì mi gbòòrò. àbúrò mi já mi sí ẹnu mi àbò. ẹnu àbò ó ní bó ṣe máa lọ yín kan lè dédé sọ fún ẹ pé ó ti yá bọ̀ máa kọ́kọ́ communicate. ẹ má fọjọ́ sí mọ́ yẹ ká lọ nísìnyí. mi ò fọjọ́ sí máa kọ́kọ́ communications mi yẹn ló máa wá jẹ́ kí a mọ̀ bóyá in the next 5 minutes a fẹ́ lọ àbáàrọ̀ ọ̀la àbọ̀túnla ìgbà tó bá fẹ́ jẹ́ èmi á sọ fún ẹ láfta tí n bá ti communicate. bọ́dá mi ń tàn mí ni. wọ́n gbọ́ kó bẹ́ẹ̀ àbúrò mi yẹn náà bá máa ṣe tán ẹ ṣé àjọyọ̀ ẹ̀dùn bẹ́ẹ̀ nìkan ni nìkan ò ní. pẹ̀lú ilẹ̀ tó ṣe nínú láàrin àti pẹ̀lú ètò ìṣẹ̀lẹ̀ ni kí ni mo lè ṣe o kí ni mo lè ṣe ọmọ tó ṣẹlẹ̀ 50 kg ni màá gbé wá fún èyí táwọn olóko máa ń lò ọ̀sẹ̀ ni kó máa fi lù tán má jẹ́ ti tú wọlé wo jẹ́ kọ́kọ́ wá omi mu náà tí bá mu mi lẹ́nu ìtúnú lẹ́nu kọ́kọ́ la máa ṣe. Mother gas ẹ wọlé báyìí. náà lọ́dún wọn ni ẹ̀ tàbí lẹ́yìn tàbí Tọ́lání Tọ́lání tí mo baby yeah baby yeah baby ṣàánú mi baby baby
àbí nítorí owó tí mo yá yín tí mò ń claim pé mo máa gbà padà? Ṣé kò ṣe nítorí ẹlẹ́yìn sọ pé àwọn obìnrin àlọ́run àbí kí ló ṣẹlẹ̀? Kí ló dé tẹ̀ ń ronú gangan náà? Sùnbọ̀, nǹkan tó ń ṣe pé ò ṣọ́ra. Nǹkan tó ń ṣe pé ò ṣọ́ra? Kí ni nǹkan tó ń ṣe yín gangan? Sọ fún mi náà. Ọjọ́ kejì ọjọ́ tí mo dé sí Nàìjíríà. Okay. Mo lọ rí girlfriend mi, Tọ́lání. Ìgbà tí mo wọnú yàrá ẹ̀, nǹkan tí mo bá ò dáa. Mo bá Tọ́lání ìyàwó tèmi pẹ̀lú ọkùnrin mi inú ilé tó ń ṣeré ìfẹ́. Mo máa ṣe o. Ilé ìtúga o, ilé ìlọ fà o. Ẹ bá girlfriend yín pẹ̀lú ọkùnrin mi inú ilé. But bọ̀dá mi, ṣé mo lè bí yín ní ìbéèrè kan? Tí bá bí yín ṣe máa dá mi lóhùn ṣá. Béèrè. Nígbà tẹ́ wà lọ́hùn, mo mí ìgbà tẹ́ wà ní UK ni o. Èló lẹ́ ń send sí lady yẹn? Báwo lẹ ṣe ń ṣe ẹ máa ń send owó sí ṣá? Mo ń try. Okay. Mo ń gbìyànjú agbára mi bí ó tiẹ̀ tó. Mo ṣáà ń ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan. But mo máa ń make sure pé ojoojúmọ́ ni mo fi ń pè ni mo fi ń bá a sọ̀rọ̀ lórí fóònù. Every day ẹ wo bẹ ṣe sọ. Ẹ pẹ̀lẹ́ o, láfẹ́ wádìí lover boy. So ẹ mí pé ẹ kì í fún lówó. Ẹ kàn máa ń pè é ni pé ẹ ló báwo ni ṣó wà. Lẹ wá dúró sí ìbáyìí lẹ ń ronú. Tó yẹ kẹ́ mo bẹ ṣe máa jáde síta tẹ́ máa dọ́bù ọ̀zùn yín. Èmi ò mọ kálẹ̀ mi mọ̀ ni èmi máa dúró sí ìbáyìí máa bá yín rojọ́ tí ò lọ́ mi báyìí. Èmi kan fúnra mi ṣe rí ọ̀rọ̀ tí ò bá ti yọ owó. Èmi kó yí nǹkan kó jẹ́ pé ìfẹ́ gan ni. Tí ò bá ti sówó ń bẹ̀, ẹ wò kò sí ìfẹ́, owó rè ìfẹ́ rè lélẹ́yìí o. Kí ló ṣẹlẹ̀ wá dúró sí ìbáyìí pé kìíní? Àwọn tó wà lọ́hùn kan tó yẹ pé wọ́n ń send owó sí girlfriend wọn lé gan. Ìyàwó wọn ń di ìyàwó níyàwó ń bí báyìí. Ẹ wá dúró sí ìbáyìí, ẹ wá ń sọ̀rọ̀ pé ìfẹ́. Ṣé yín ò mọ̀ wípé ìfẹ́ lélẹ́yìí, owó lélẹ́yìí? Ṣé kò papọ̀ rárá? Tí ìfẹ́ bá dúró báyìí, kówó dúró tẹ̀lé ni. Ẹ wá ń ronú bíbáyìí, ronú òṣì bíbáyìí wá. Ó pẹ́ kó tó gba girlfriend yín dànù ẹ̀yin kè. Ẹ wo ìrònú ilé ìtẹ́ ìró yìí kò sí nǹkan tó kàn mí pẹ̀lú ìrònú rárá. Kẹ́ jáde síta kẹ́ dọ́bù ọ̀zùn yín, kẹ́ pa owó wálé fèmí lèmi mọ̀. Ònú yìí ò kò jẹ mí. Bẹ́ẹ̀ni sanwó tẹ́ jẹ wá yẹn, ẹ máa san. Gba girlfriend yín ayé àtijọ́. Owó leléyìí, ìfẹ́ leléyìí, àwọn méjì bá wọn jọ lẹ̀ papọ̀ ni. Láìsí ìfẹ́ báyìí, láìsí owó báyìí, kò sí ìfẹ́. Àwọn ibi táyà ìrònú ń ronú. Ó fà lówó girlfriend àwọn fà wọn lẹ̀. Àwọn orí àwọn kamọ́ pẹ̀lú ọkùnrin kan gbà kan. Bó jẹ́ mi náà kọ́. Dọ́bù ọ̀zùn ní òkètè pámọ́ṣẹ́ kẹ́ fáwa lówó wa. tó bá dùn ẹ ra ya ẹ pẹ̀lẹ́ ya wa ẹ ra ma ẹ ra o ẹ lè ma ẹ ṣe ma. orí ohun tí mo gbé lé ọ lọ́wọ́ yìí yàtọ̀ sẹ́mi tí mo gbé fún yín lójú mi gbọ́dọ̀ rìn ojú obìnrin kankan ò gbọ́dọ̀ kàn títí sí ẹ̀dágò kan òru tẹ́ gbé lọ bí tẹ́ ń gbé lọ. ojú obìnrin ò gbọ́dọ̀ kàn. bẹ́ẹ̀ ni. tó bá jẹ́ bí àbúrò wa tó wà nílé. torí obìnrin ni àbúrò wa tó wà nílé. obìnrin ni. ẹ kọ́ ìmọ̀kànmọ̀kàn kí lẹ fi ṣe bí ọmọ ejò obìnrin lóbi ń jẹ́ kódà bó jẹ́ ìyá yín lórí ó léwu o ẹnìkan gbọ́dọ̀ fojú kan tí èdè bí mi. ó dà àti gbọ́mà a lè jẹ́ kó obìnrin rí àmọ́ wọn bá ṣe máa ṣe ṣùgbọ́n ẹni tí mo ti ẹ̀ ń wò ni pé a lè rí bóyá àpò ọ̀rá kan ká gbé sínú ẹ̀rọ bá máa pàdé àwọn obìnrin lọ́nà. alátiṣe ní mà ti ṣe ààrẹ èmi ti yọ̀ǹda rẹ̀ fún yín bí ó bá wá wù yẹn tọ́jú rẹ̀. lọ ra báàgì àwọn àpò yẹn mo mú pàdé màdúró dẹ̀ lẹ́nu ọ̀nà. ká lè fi yí torí obìnrin pọ̀ lórí títì.
ewa ni gbogbo ran bọ̀rẹ́ bẹ́ẹ̀ tẹ̀ ń ṣe. a máa gbọ́gbọ́n dá sí. aláṣiṣẹ́ ní mà ti ṣe àrẹ. Ẹ má fi wàdùwàdù fọ́ dànù. Ẹ ṣe yà. Yóò ju yín ṣe. Àdúrà yín ó sì gbà. Lágbára Ọlọ́run ẹ kórè. Tọ́tún tó sì báyìí lẹ́yẹlé fi ń kórè àjẹ́ wọlé wa. Wọ́n kárẹ̀ láì. Ṣùgbọ́n ẹ sá. Náà bá a ṣe gbé ní ìbùdó sí i. Sórí ibi tí àbúrò wa Sùnbọ̀ tí ò ti ní rí rárá la máa gbé sí because bí Sùnbọ̀ yìí wá ìwọ náà mọ aláàkóbalẹ̀ ni o. Kò síbi tí ó lè ju wàhálà ẹ̀ pọ̀. Gbọ̀ngàn ni problem báyìí. Ibo mo lè gbé sí o. Èmi gan ti ẹ̀ ń rò ẹrú Sùnbọ̀ nẹ̀ ó mọ̀ ṣó ló ń bà mí. Àrè ń balẹ̀. Bá ní ká fọ́ sílẹ̀ yìí. Ó máa rí. Kò kọ̀ láti máa lọ wò pé kí ló wà ń bẹ̀. Bẹ́ẹ̀ni tó bá rí àní wọn ti fọ́ bí kí ló wà ń bẹ̀ olùdókòwò bẹ́ẹ̀ gùn bẹ́ẹ̀ ọmọ yẹn burú. Ó ní fura. Ẹ jẹ́ ń gbé sí ibà kò lè dé bíbá ẹ jẹ́ ń gbé síbi. Àtẹlẹ máa jáde ní ara ẹ tí ẹ máa. In fact mo lè jókòó pa sí ibà kí n máa tẹ fóònù kò ní lè wà sí ibà. Sori ẹ kò yára gbé síbẹ̀ tó bá ti dalẹ̀. Ibi tí wàá jókòó sí lélẹ̀. Bọ́ lọ bí sílẹ̀ kẹ́ bọ́ rí. Ajókòó lélẹ̀ a máa tẹ fóònù ni. Tó bá gbọ́ tán ni àwo mi rè ìgbàlẹ̀ láwo mi rè ká tó ṣàwo. Láàrin ju alànà ẹbọ dà ẹbọ kò dà ẹgbẹ kárúgbọ náà. Àwọn oníyé inú igbó ọgán o àwọn oníyé o ẹbọ yìí ń gbóná ni. Ṣé wọ́n mú ìbí? Igbó lẹ̀bọ̀ ń gbé láàrin ju alànà ẹbọ dà ẹbọ kò dà ẹgbẹ kárúgbọ náà àwọn oníyé inú igbó ọgán o àwọn oníyé o ìgboyà. Àwọn oníyé inú igbó ọgán o àwọn oníyé o láàrin ju alànà ẹbọ dà ẹbọ kò dà ẹgbẹ. Ibi tó sùn sílẹ̀ kò ní lé bóyá orú mu ó lọ bá láti ilé sọ́dọ̀ ó fi dà náà ni. Ẹ jíjó ọlọ́mọ ọmọ ìkókó ẹ jíjó ọlọ́mọ ọmọ tuntun jòjò lóòkù wá bọ̀. Bọ̀dá mi ẹ wò bí kí lè gbé kalẹ̀ kí lè léyìí. Bọ̀dá mi ẹ wò ẹ́ ká ló ń lùlù fún yín tẹ̀ ń jó bọ́ mi ẹ ló. Dáàdì ká ló wà ní bọ́dá láfẹ́ ẹ wò ìṣèdáfọ̀ ẹ wò bí ẹ. Bọ̀dá mi ẹ wò mi ká tó lù wọ́n bọ̀dá mi tó ń jó. Tábàdì sí mi. Ọkọ̀ wa. Kásá mi ti fún àgbọ̀lọ̀ náà. UK wọlé kò yàtọ̀ àti àbí kò sí gbẹ́rẹ́ boom ẹ̀yin èrò yẹn wọlé UK ni mọ́tò yìí lọ UK straight wọlé gbàlù change wọlé gbàlù change. Ẹ gbà mí. Bọ́dá Bọ́ládé. Ẹ gbà mí.
Kútọ̀. Kútọ̀. Ọmọ gbogbo gbọ́n mi náà. London mẹ́ta 10 naira. Bẹ́ẹ̀ kodo. Bẹ́ẹ̀ kodo. Àbísọ̀ ti kan gbàgbé mú mọ́ni ẹ̀rọ láyé mi. Kó o bá tẹ ìyọ̀ jẹ̀rí láyé mi. Àwọn ọmọ mi rẹ̀. Ọmọ mi ẹ̀jẹ̀ o. Ọláfẹ́wá, ṣé o rí nǹkan tó kó àwọn fámìlì ẹ̀ sí báyìí? Tó bá jẹ́ wípé o sáré wípé o fẹ́ fìlú ilé o fẹ́ travel, ọ̀hún ní gbé ìgbésẹ̀ tó ń fúnra wọn gbé yẹn. Nǹkan tó dẹ̀rọ tó fi kówó lẹ̀ ni wípé tí o bá lọ tí o bá dé wàá dirú wàá digbá ìṣẹ́ ìyà tó wà lára ọmọ wàá gbọ́n dànù. Ṣé o rí nǹkan tó fi sán fún wọn? Bàtà mi ò mọ̀ bó ṣe máa rí lélẹ́yìí. Mi ò mọ̀ bó ṣe máa rí lélẹ́yìí. Bóyá náà tó pé káwọn náà wá láwọn fẹ́ lọ ṣùgbọ́n owó. Who does that? Who does that? Kí ló ń sọ lẹ́nu? Kí ló ń sọ lẹ́nu? Wọ́n ṣe ní sọ pé wọ́n fẹ́ ṣoògùn owó. Gbogbo èròǹgbà wọn ni wípé tí o bá dé wàá sọ wọ́n dolówó wàá sọ wọ́n dọlọ́là wọ́n fúnra rẹ̀ tán gbẹ́kẹ̀lé bó ṣe lọ ló ṣe bọ̀. Ṣùgbọ́n ohun tó ṣe pàtàkì tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ ni wípé bàbá pépà àfi kó o tọ́jú wọn dáadáa kó má lọ fi ìròmí ṣe ra wọn léṣe. Mo ti gbọ́ ohun tó sọ. Bàbá àdúrà tí mo ń gbà náà ni pé k'Ọlọ́run jọ̀ọ́ kó bá mi jẹ́ kára àwọn ẹ̀gbọ́n mi yá. Because kò síbi tí mo fẹ́ rìn sí báyìí abánà. Àbúrò àwọn ológun owó ni àbúrò wèrè. Àbúrò olóṣù nǹkan tó ń pè mí nìyẹn. Nǹkan tó ń pè mí sí nìyẹn. You know how embarrassing that can be. Má ṣe báyìí. Kò ní dáa kó lé mi jáde nínú ilé yìí náà. Kò dáa. Ṣàánú mi. Àwọn tenant tí wọ́n ń gbé pẹ̀lú wa ẹ̀bà yìí mi ni mo gbà wọ́n náà. Wọ́n lè rí mi as landlord. Landlord ni gbogbo ń pè mí náà. Tó bá dìbò lé mi dànù síta nísìnyí. Wọ́n ní ìyàwó landlord ló lé dànù síta. Kò make sense. Àṣírí máa tú. Jọmọ ẹ̀ka àṣírí mi tú torí Ọlọ́run. Bòmí láṣírí náà. Lámìdé, o rí pé ò ní tìjú rárá. Ṣé ò ń gbóhùn àwọn ọ̀rọ̀ tó ń jáde látẹnu? Kí èmi fi ẹ́ sílẹ̀ nínú ilé. Jọ má bínú iṣẹ́ wo ló ń ṣe? Iṣẹ́ wo ló ń jí láàárọ̀ tó ń ṣe láì ṣe pé o ò ní rònú? Mo dẹ̀ rò lọ́jọ́ kìíní àná tí mo pàdé ẹ mo rò pé mo ti rí ọkọ rere láì mọ̀ pé jígolo lásán ni ẹ́. Kí ni? Sorry for how many times ọmọ èmi èlò tá ti lọ back and forth lórí kó máa tún fi owó tí mo fi tọ́jú ẹ kó máa tún fi ṣe ṣìnà tó fi ṣépè fún ẹni. Mo ti understand nǹkan tó ń sọ but sórí tí o ní mo ṣe yẹn jọ má bínú mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. Wọn ò ní bẹ́ẹ̀ lẹ́bẹ̀ẹ́ yà wọn ò ní bẹ́ẹ̀ ní ẹ̀bẹ̀ òṣì ẹ̀mí ló mo ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo ti bẹ́ẹ̀ mo ti fi gbogbo ọkọ tí mo ti fi bẹ́ẹ̀ mo fi fẹ́ bẹ́ẹ̀ lò still náà ojú ẹ̀yẹ kò gbé ta bẹ́ẹ̀ náà ò níṣẹ́ lọ́wọ́ ò níyì tètè kú ẹrù ẹ̀jọ̀ torí Ọlọ́run kí n tó bínú sí ẹ tètè jáde. Ok ọlọ́ba ò lè jẹ́ àríṣù mo ti understand mo rí pé ó ti conclude àbí kò sí wàhálà ẹ jẹ́ kí n wọlé kí n lọ kó bàtà àti àwọn aṣọ mi. ṣòro kí mo bá ẹ ṣeré ni ilé mo lò wọ̀ o gbà pé lọ́jọ́ kìíní àná tó dénú lẹ́yìn o ò mú kọ̀ọ̀kan wọnú lẹ́yìn ni everything ní ẹ tó rò pọ̀ jẹ́ pápá tiẹ̀ èmi ni mo máa rà fún ẹ o ti gbàgbé títí lórí jeans àti top àti bàtà tó wà lọ́rùn èmi ni mo rà fún ẹ. Tínú bá bí mi màá gba top ẹ àti jeans tó wà lọ́rùn ẹ màá gbà lọ́rùn ẹ tí màá já sí o kó kúrò nulẹ̀ mi ìtòṣe náà yé mi tó kúrò nulẹ̀ mi ẹni bí òṣì. Ṣé mi ò dáràn báyìí? Ẹni tó tún ràn mí lọ́wọ́ tó ń fún mi ní tọ́rọ́kọ́bọ̀ tó gbé mọ́tò sí mi ń dì tèmi náà ń ṣakọ nítorí ọ̀rọ̀ tí ó wà tọrọ ó dẹ̀ lé mi jáde láì mú nǹkan kan kó nínú ilé ẹ̀. Mo wá ń rìn káàkiri mo wá ń háìdì ara mi káàkiri káwọn èèyàn má bàa dá mi mọ̀ láàrin ìlú. Oh my God.
bàbá wá sílé ayé tí ó bá lówó lóòótọ́ ó kàn wá ṣeré nílé ayé ni o pẹ̀lú ọjọ́ orí mi yìí irú ayé wo lèmi wá ná tí mi ò dẹ̀ rí nẹ́tíwọ́ọ̀kì yẹn láti ìgbà tí mo ti wà lẹ́nu ẹ̀ pé àti ẹ̀ ń ṣiṣẹ́ tọ́rọ́kọ́bọ̀ yìí náà ṣé àwọn òbí mi ló ṣẹ̀ ni àbí mi ni mo ṣẹ̀ ẹ ṣé mo lọ forí kó lé agbọ́nbì kan ni àbí mo lọ forí kó jàǹkárí wọ̀ kó yé mi ní. Okay. Mi ò lè blame àwọn tó máa ń yí sókè àwọn tí wọ́n nígbàgbọ́ nínú tọ́wọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà yẹn mi blame wọn èmi náà ti ṣetán láti yí sókè gbogbo tó wá máa gbà la máa fún oògùn owó yẹn ẹjọ́ máa ṣe ní pé mi ní lówó lọ́wọ́ irọ́ ni ìyá ti pọ̀jù tèmi lọ mi ní kóòpù